ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè. bá a bá ríra wa ó tó ìjọ mẹ́ta ẹ̀kú àti òun là ń kíra ẹni ẹ̀kú ilé là ń kára lé ẹ̀ka àbọ̀ náà ní ti ẹni tí ó bọ̀ òdédé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórílẹ̀‐èdè Benin olómìnira ẹ̀yin tí ẹ̀ ń wò wá láti ìlú Nàìjíríà ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri ilẹ̀ Áfíríkà a kí yín káàbọ̀ sí orí ètò ẹwà èdè òun náà ní ètò ní ẹwà èdè níbi tí a ti máa láǹfààní àti lè máa kọ́ èdè Yorùbá òǹkà lédè Yorùbá àwọn ọjọ́ àwọn oṣù àwọn ọdún ní èdè Yorùbá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn tí à ń lò nínú ilé níbi iṣẹ́ láàrin ìlú lọ́nà láwùjọ wa gbogbo ẹ̀ náà ni a ó máa fi kọ́ra wa lórí ètò yìí gẹ́gẹ́ bí òfin Yorùbá ti ṣe rí inú rẹ̀ náà la ó ti rí ìmọ̀ràn òòjọ́ torí ẹ máa wí pé bí ètò ó bá tò ó yẹ kí a ṣe ní ìpele ìmọ̀ràn òòjọ́ ń bẹ nínú ètò yìí ìròyìn àyíká àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní àyíká wa ní gbogbo àgbègbè wa a ó máa lọ gbọ́ a ó sì máa padà wá síbí láti máa wá fi tó yín ní etí ẹ sì máa fi ṣe ìrànwọ́ lẹ́yìn ẹ̀ ní ó kàn Yorùbá dùn níbi tí a ó ti máa fi Yorùbá ní fi máa dùnra wa nínú torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá àbí kí n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwa káàárọ̀ oòjíire yálà ó jẹ́ ànàgó Kétu ànàgó Pòbẹ́ ànàgó ìlú Ìsàkété ànàgó Ìtákọ̀ ànàgó Ìfàyìn àbí Bánigbé àbí kí n tiẹ̀ sún sí òkè lọ́hùn àwọn ànàgó Bántẹ́ àwọn ànàgó Bàsílá àwọn ànàgó Chẹ́òrú lórí ìrànràn ànàgó ọ̀nà tí gbogbo wa à ń gbà ta fi ń jẹ́ káàárọ̀ oòjíire èdè Yorùbá wa ó kù díẹ̀ àwọn ní ká gba Sunna TV Yorùbá yìí látara rẹ̀ ká fi máa fi Yorùbá yìí fi kọ́ra wa kí a lè máa ma kíni àti kíni àbí pàápàá kíni orúkọ nǹkan báyìí eléyìí yóò máa jẹ́ ìmọ̀ fún àwọn ọmọ wa ọgbọ́n àgbà òun náà wà ní ìpele tí yóò gbẹ̀yìn níbi tí gbogbo ẹ̀yin tí ẹ wà nílé ẹ ti máa náǹfààní àti lè máa dá sétò nínú ọgbọ́n àgbà afẹ́ ìmọ̀ràn látọ̀dọ̀ yín lórí oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹ̀yin tẹ́ ẹ bá ní ìtàn kan tí ó ṣẹlẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí yín nílé yín ọ̀rẹ́ yín láwùjọ yín ládùúgbò yín tẹ́ ẹ fẹ́ wá ìmọ̀ràn látẹnu àwọn àgbààgbà ojúlẹ̀ṣẹ̀ Sunna TV Yorùbá pàtàkì lórí ètò ẹ̀wà èdè yìí òun náà ni ó ṣí sílẹ̀ fún wa láti pè wá láti ṣe àlàyé bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe lọ àwọn wá padà síbí láti gbèsè afẹ́fẹ́ tí ẹ̀yin tí ẹ̀ ń bẹ̀ lé gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ẹ fi ọgbọ́n àgbà yín fi bá wa yànnàná rẹ̀ fi bá wa pẹ̀tù sí fi fún wa ní ìmọ̀ràn lórí ọ̀nà àbáyọ tí a ó gbà tí gbogbo òkè ìṣòro wa yóò padà fi di pẹ̀tẹ́lẹ̀ ká fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kò pé kí a pe àgbà níwèrè ọgbọ́n àgbà òun náà ní ìpele tí yóò gbẹ̀yìn ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí tí ó bá jẹ́ wípé ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orúkọ tèmi kò yí padà rí Adio Chakir Adechian ọmọ wọn nílùú Ìsàkété tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Chakir de Bob ìmọ̀ràn òòjọ́ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò. àsìkò tó láti gbọ́ ìmọ̀ràn òòjọ́. tó ìmọ̀ràn òòjọ́ kí ni àríwá kí ni àrímúwá ní àyájọ́ ọjọ́ tòní lórí ètò ìmọ̀ràn òòjọ́ ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ tá a bá sọ̀rọ̀ nípa irọ́ pípa ṣé irọ́ pípa láwùjọ wa kí ni ohun tí ń bí pé èèyàn bá wà tó bá jẹ́ wípé irọ́ lòun yàn láàyò kí èèyàn wà kó jẹ́ wípé àtúrọ́ tàbí èlùbọ́ ni kí èèyàn wà kó jẹ́ wípé òun a máa pọ́n irọ́ léwé
tó bá ti ń bọ̀ àwọn èèyàn ó ti máa yẹra wípé lágbájá ìtì ń bọ̀ o gbọ́ yìí sọ yìí àfàì gbọ́ yìí sọ yìí kó tó gbọ́ díẹ̀ yóò fi kankan bí ò gbọ́ gan-an yóò lọ ṣojú òun bí ìyàbá wa jẹ́ òpùrọ́ irú iyì wo lòpùrọ́ ní ní àwùjọ àgbàbí lónìí láti gbára wa ní ìmọ̀ràn lórí ọ̀rọ̀ irọ́ pípa kò wá sí ohun tí ó máa ṣẹlẹ̀ ní Sunna TV Yorùbá tí kò ní sí ìbẹ̀rù Ọlọ́run níbẹ̀ tí kò ní sí Ọlọ́run sọ ànábì sọ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá lákìyèsí irọ́ pípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ní ó wà lára àwọn àmì tá a fi ń dá mùnáfìkí mà tá máa ń kígbe mùnáfìkí àbí ìwọ náà tó ń pèyàn ní mùnáfìkí tó sì jẹ́ wípé mùnáfìkí nìwọ náà mùnáfìkí kò dára rẹ kó ṣubú ó wà lára àwọn mùnáfìkí bí nínú èrè ọ̀rọ̀ wípé kí nìdí tí òun fi ń bẹ lára mùnáfìkí tó o bá jẹ́ òpùrọ́ tó jẹ́ wípé àtúrọ́ tàbí èlùbọ́ ni ẹ́ tó jẹ́ wípé wọ́n ń pín irọ́ lówó lọ tà ní tó jẹ́ wípé tó o bá ti ń bọ̀ àwọn èèyàn á máa yẹra fún ẹ nítorí ìwà burúkú tí ń bẹ lọ́dọ̀ rẹ tí o jẹ́ irọ́ ọ̀nì yábi létí rẹ kò fi gbéyàwó ọ̀rọ̀ lórí ìmọ̀ràn ọjọ́ tòní a fẹ́ bára wa sọ̀rọ̀ a fẹ́ gbára wa ní ìmọ̀ràn lórí pé irọ́ kì í ṣe ohun tó bójúmu irọ́ kì í máa ṣe ohun tí a gbọ́dọ̀ bá lọ́dọ̀ ọmọlúwàbí níbi tá a ti lọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń ṣàlàyé fún wa wípé àwọn àmì tí a fi ma mùnáfìkì mẹ́ta ni wọ́n àyàtú mùnáfìkì sàlásà ìzà hadasa kaziba wà ìzà wàhádà àhlàfà wà ìzà wùtù mìnà hànà wọ́n ní àmì tá a fi ń dá mùnáfìkì mà mẹ́ta ni nígbà tí mùnáfìkì ó bá sọ̀rọ̀ fún yín irọ́ lẹ́bàá ń bẹ̀ irọ́ òun náà lẹ́bàá nínú ọ̀rọ̀ mùnáfìkì kódà òun ló fẹ́ẹ́ padà jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn àmì tá a fi ń dá mùnáfìkì mà ìwọ wà dúró ó máa pèèyàn ní mùnáfìkì ìwọ máa pèèyàn ní mùnáfìkì léyìí tó sì ṣe ká ní wípé ìwọ dandan fúnra ara rẹ mùnáfìkì nìwọ náà ń jẹ́ àmì tí a fi ń ma mùnáfìkì tí a fi ń dá mùnáfìkì mà tá a fi mà pé eléyìí o mùnáfìkì ni wọ́n ní alákọ̀ọ́kọ́ rẹ̀ ìzà hadasa kaziba tàbá ń gbọ́ alkazib irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ a máa sọ pé kazaba ó di verb tí wọ́n conjugate nìyẹn yóò parọ́ ni kò sí àní-àní tẹ́ ẹ bá sọ gbogbo ọ̀rọ̀ tó bá sọ báyìí irọ́ ni wọ́n ìzà wàhádà àhàláfà tẹ́ ẹ bá gbé nǹkan sí lọ́wọ́ wípé gbà pamọ́ yóò gbé nǹkan ọ̀hún jẹ ni lápèjúwe ẹgbẹ́ owó sí lọ́wọ́ wípé bá mi tọ́jú owó yìí tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ń padà gba owó ọ̀hún ní ọwọ́ rẹ̀ tẹ́ ẹ bá padà bí yálà síwájú ọjọ́ náà ni àbíjọ́ náà àbí lẹ́yìn ọjọ́ náà gan-an yóò padà sọ fún yín pé ẹ ń ṣe sùúrù fún mi àbí ẹ ní sùúrù díẹ̀ fún mi ni o ẹ ní sùúrù dèmí ṣó wá dáa ṣó wá dáa ohun tí a gbé fún ẹ pé gbà pamọ́ a gbé fún ẹ níbi pé gbà mo gbé fún ẹ lọ lò ó ná torí bí ìyára gbé nǹkan fún mi nígbà míì á ní ọmọ ìyá mi gbà o lè máa lo kíní yìí fúnra ara rẹ ná tí n bá ti wá nílò rẹ̀ ń padà sọ fún ẹ ó dá kíní ọ̀hún padà tá a bá gbé owó sí ẹ lọ́dọ̀ àbí nǹkan míì yálà o rí pé èèyàn gbé búrẹ́dì sí ẹ lọ́wọ́ lápèjúwe búrẹ́dì yìí o dákun bá mi gbà á dání tó bá di ọ̀túnla àbíjọ́ mẹ́rin ń padà wá gbà á tí wọ́n bá ti torí pé o lè padà rí búrẹ́dì irú rẹ̀ rà níbìkan tó gbé búrẹ́dì ọ̀hún jẹ ó ti wà nínú àwọn mùnáfìkì torí wọ́n ní ìzáwà áńdà nígbà tí wọ́n bá gbé nǹkan sí ẹ lọ́dọ̀ tí wọ́n bá fi ọkàn tán ẹ wípé gbàkínní yìí dání àhàláfà yóò gbèjẹ èyí tó wá jẹ́ ìkẹyìn nínú àmì tá a fi ń dá mùnáfìkì mà wàízàwò tó mìíràn hànà tí irú wọn
tí wọ́n bá ṣe àdéhùn wọn ò kì í sábà mú àdéhùn ọ̀hún ṣẹ. ẹ wá jẹ́ kéèyàn àti yín ká yẹra wa wò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àdéhùn tá a ti ṣe àwọn nǹkan míì tó jẹ́ wípé ìdùnnú ni máa ń mú wa ṣàdéhùn ni léyìí tó sì ṣe ká ní wípé àdéhùn ó kan pa àdéhùn náà kan pa ẹ̀rí àwọn àmì tá a fi ń dá mùnáfìkì mà lónìrànràn láti bí irọ́ pípa fi dé mi àbáníká ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa padà jẹ́ ìpele ọ̀tọ̀ nínú ètò wa tíjọ́ míì ṣùgbọ́n ní tìtorí pé ọ̀rọ̀ la sọ débẹ̀ ọ̀rọ̀ ló ń kó mokomoro lání ká ti bi ẹyọkan yìí ká fi gba ibẹ̀ yẹn wọlé ẹ tún máa retí àwọn míì ní àwọn ọjọ́ títún bọ̀ ní iwájú. ǹjẹ́ eléyìí tí à ń sọ̀rọ̀ lórí rẹ̀ lọ́wọ́ ní orí ètò ẹwà èdè lábala ìmọ̀ràn òòjọ́ tòní òun náà ni wípé irọ́ pípa. ọmọ ìyá mi bọ̀dá àǹtí olùṣòwò bọ̀dá olùṣiṣẹ́ irọ́ wa kò fẹ́ jẹ́ ká níyì láwùjọ a sì fura béèyàn bá níyì láwùjọ ẹ lọ wò ẹ lọ tú abẹ́ rẹ̀ wò ẹ rí wípé oní òdodo ọ̀rọ̀ ni ẹni tó bá níyì irú wọn òdodo ọ̀rọ̀ ni wọ́n máa ń sábà sọ láwùjọ torí rẹ̀ ni yóò fi máa dàbí ẹni pé ọ̀rọ̀ wọn ó ń gún régé ju tiyín lọ nígbà tó jẹ́ wípé o ti gbé irọ́ sí àyè alákọ̀ọ́kọ́ nínú ìgbésí ayé rẹ̀ kó tó sọ̀rọ̀ ká ìkejì báyìí irọ́ ni ohun tí ò ṣojú rẹ̀ ó ní ó ṣojú rẹ̀ èyí tó wá burú jù nínú ẹ̀ ni pé ká máa parọ́ ká tún máa fi orúkọ Ọlọ́run ọba búra sí orí irọ́ ẹ gbọ́ mi yé kó máa parọ́ kó tún wá fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí lórí irọ́ tó ń pa ni ìwà tí ò bójúmu ni o ọ̀dà tó o bá jẹ́ mùsùlùmí kódà ọ̀rọ̀ yìí tá à ń sọ yìí ìmọ̀ràn òòjọ́ yìí kò sí fún mùsùlùmí nìkan ètò ìgbésí ayé báwo ló ṣe ń níyì láwùjọ báwo ló ṣe lè wà láwùjọ yín àwọn ìwà wo la lè máa rù níwà òun náà ni ètò ẹ̀wà èdè yìí tó ní abala ìmọ̀ràn òòjọ́ yóò máa fi kọ́ wa púpọ̀ kì í ṣe ọ̀rọ̀ ìwọ bọ̀dá ìwọ màmá ìwọ ìyá ìwọ bàbá ìwọ àǹtí náà tó jẹ́ wípé nítorí ọ̀rọ̀ ajé náà làwọn máa búra kódà èkó ni mo ti rà á wàláhì ní kò gbà bẹ́ẹ̀ súnmọ́ bí láì sí tínà Al-Kùránì ní kò gbà bẹ́ẹ̀ tó sì jẹ́ wípé irọ́ ló ń pa. àwọn akọ́ṣe àwọn elédè míì tó jẹ́ wípé ògúdíè bẹ́ẹ̀ ni ẹ má bínú jàre ògúdíè wallahi c'est pas bon wallahi moi-même j'ai pas trouvé ça j'ai pas trouvé comme ça ṣọwádà kí ìwọ mùsùlùmí ìwọ wọn káàárọ̀ oòjíire ká tó máa wá bá àwọn irọ́ ní lẹ́nu tiwọn náà ní tìtorí ọrọ̀ ajé tó sì ṣèká ní wípé ọrọ̀ ajé yìí náà à ń tọrọ àlùbáríkà sínú rẹ̀ ni tó bá sì wà ní àlùbáríkà ó gbọ́dọ̀ yà níbi àwọn ìwà bí irọ́ tó ṣèká ní wípé orí rẹ̀ là ń sọ̀rọ̀ sí ní òní ká má wá yà bàrà níbi tí a ti ń babọ̀ irọ́ ẹ jẹ́ kí a kúrò ńbẹ̀ torí bí ìyá bá pa irọ́ kò ní níyì ní àwùjọ a ní rí jù báyìí lọ ní abala ìmọ̀ràn òòjọ́ ká tó máa lọ ó yẹ kí ẹ̀gbọ́n lágbọ̀ọ́yé wípé tí a bá parí àwọn ìpele yìí darí a ó fi ìṣẹ̀lẹ̀ kan sí etí ìgbọ́ wa tí èmi àti yín táwọn lórí Sunna TV Yorùbá lórí ẹ̀rọ amóhùnmáwòrán wa nílé ìyẹn tẹlifíṣọ̀n wa nílé ẹ̀ ní àǹfààní àti pè wá sórí nọ́mbà wa nọ́mbà náà wọ́n padà gbé wá tásìkò náà bá ti tó ẹ má yí kúrò ńbẹ̀ ẹ̀yin tó sì jẹ́ wípé orí Facebook lẹ́wà
àbí orí YouTube lẹ́wà Sunna TV Yorùbá official àbí Sunna TV Yorùbá plus lẹ́wà. Láìpẹ́ láì jìnnà ojú òpó wa yóò ṣí sílẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ bá wa dá sétò yálà lórí irọ́ pípa yálà lórí ìṣẹ̀lẹ̀ tí a bá padà gbé wá. Torí náà nǹkan láì ní dènà pẹnu nítorí àsìkò á lọ sí abala míì ìròyìn àyíká wa. ìròyìn àyíká. Ẹ káàbọ̀ padà sí orí ètò ẹ̀wà èdè ní abala ìròyìn àyíká wa. Kí la rí gbọ́ ní ọ̀sẹ̀ tó kọjá títí wọnú ọ̀sẹ̀ yìí ní ọjọ́ 24 oṣù kejì ọdún 2024 tí a ń bẹ nínú rẹ̀ yìí. A lọ sí ìlú Ìsàkété látàrí hafla eléyìí tó jẹ́ ìjáde ńlá tí ilé ọ̀kẹ́ ọ̀hún wọ́n ṣe láti fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run látàrí dídá Markaz sílẹ̀ láti ìka bí ọdún bíi 22 tí ó sì ṣe ká ní wípé ó sì wà bẹ́ẹ̀ dòní. Wọ́n tara eléyìí láti gbé àmì ẹ̀yẹ fún àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ kéwú ní ilé ẹ̀kọ́ Markaz, àwọn tí wọ́n gba ṣàádà swepe alibutidayi ṣàádà bepese almutawasito àbí ìdádi gbogbo ẹ̀ náà ni ó lọ omi ẹ̀kọ́ náà ni. Àwọn tí wọ́n gba sanawi tí a mọ̀ sí BAC ìyẹn WAEC ní èdè Gẹ̀ẹ́sì gbogbo wọn náà ni wọ́n gba ìwé ẹ̀rí wọn tí Sunna TV Yorùbá tẹ̀bá lákìyèsí ẹ rí wípé gbogbo ẹ̀ náà la fi ń ṣe ìran wò fún yín nílé káàkiri ilẹ̀ Áfíríkà níbi tí dèkòdọ́ ẹ̀ wà ó dé mà. Ǹjẹ́ díẹ̀ lára àwọn nǹkan tí ilé ẹ̀kọ́ ọ̀hún ó nílò ẹ̀gbọ́n bí díẹ̀ lára àwọn nǹkan tí ilé ẹ̀kọ́ náà ó nílò torí èèyàn ò lè dúró kí orí rẹ̀ kó má mì a sì lè máa nírú ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ní ìdúró káwá ní wọ́n ti tó fúnra wọn àbí ká ní wọn ò ní ẹ̀bùn ọkàn tí wọn náà àbí ohun tí ó wù wọ́n láti ṣe. A fi ọ̀rọ̀ wá ẹni tí ń ṣe olóòtú àgbà ti ilé ẹ̀kọ́ Markaz Ta'lim al-Arabi al-Islami a fi ọ̀rọ̀ wá wọn ní ẹnu wò wọ́n sì wà nídúró pẹ̀lú igbákejì wọn. Àwọn ni Alhaji Dr. Abdulhamid Shitu Sani àti igbákejì wọn tí ń ṣe Dr. Abdulhamid Abdulrahim Shitu Sani. Ẹ jẹ́ kí a gbọ́ ohun tí wọ́n bá wa sọ ní ìlú Ìsàkété ní Markaz. Ayyuha shurafa, ayyuha al-kurama. Tó ẹ̀yin ni ọlá, ẹ̀yin ẹni yìí, ẹ̀yin ẹni àpọ́nlé gbogbo yín la kí láì dẹ́nìkan sí. Alhaji Abdulrafi Tukuru. A kí àwọn bàbá wa Abdulrafi Tukuru. Abna al-marhum Alhaji Saifuddin Arikoshi rahimahullah. Tó ẹ̀yin ọmọ bàbá wa ẹni ọlá ni yìí, ẹni alọ́mọ́nì gbàgbé àwọn bàbá wa Sheikh Saka Arikoshi. Mandub النائب السابق يعقوب ملحوسو. Tó ẹni tó wá tó wá ṣe aṣojú ẹni ọlá ẹni yìí wá Malihasu. سعادة مدير مكتب جمعية الدعوة الإسلامية. Tó ẹni tí ń ṣe aṣojú àwọn Libya ní ìlú yìí. Àwọn àti yín tá ń pàdé ń bí lónìí tá a tún máa ń bọ̀ tún pàdé láìpẹ́. Àwọn tá a fẹ́ gbé ṣe tá a padà wá fún yín lábọ̀ nípa ẹ̀ tá a sì ń tọrọ lọ́dọ̀ yín kẹ́ ẹ dúró tì wá kẹ́ ẹ tì wá lẹ́yìn pẹ̀lú ohunkóhun tí Ọlọ́run bá fún ní kọ̀ọ̀kan yín tá a fi lè rí àwọn tá a fẹ́ kà yìí tá a fi rí gbé ṣe pẹ̀lú ògo tí Ọlọ́run gbogbo gbà tá a bá tún pàdé àwa àti yín náà ni a tún jábọ̀ fún yín gẹ́gẹ́ bí a ti ṣe fẹ́ sọ̀kalẹ̀ yìí. أولا إنشاء مطبعة عربية لطباعة الكتب الدراسية والبحوث. Tó àkọ́kọ́ tí ń jẹ wá lẹ́mìí
lásìkò tá ń bẹ yìí lásìkò ọ̀wọ̀ tí mo fi ń bẹ ń dúró yìí tá a sì ń tọrọ lọ́dọ̀ gbogbo èèyàn aláàyìn yìí tẹ́ ń bẹ níyìí ní tẹ́ ń bẹ níyìí lágogo yìí ìyà ń jẹ Markaz láàrin kan a sì ń láti wá solution sí imprimerie tá a fi máa tẹ àwọn tá a nídìí bó àwọn tírà ni àwọn ìwé ni àwọn diplôme wa ni àwọn nǹkan tó jẹ mọ́ impression tá a láti ṣe ń jẹ wá lẹ́mìí ìsìn bẹ níwájú wa tá a fẹ́ ṣe ìyẹn làkọ́kọ́ lásìkò tá a ń bẹ yìí. ثانيا ẹ̀kejì bẹ́ẹ̀. إنشاء قناة المركز الإلكترونية. tó lónìí àsìkò multimedia là ń bẹ lásìkò tá a ń bẹ yìí ilé ẹ̀kọ́ tí ò bá ní rédíò àbí tẹlifíṣàn tí ó fi máa gbé ní tí ń ṣe jáde gbàtọ́lọ́hún sì ti ṣe nírọ̀rùn lásìkò yìí àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ nìyí àtàwọn àfáà náà ń bẹ ibi tí a ti máa ríṣẹ́ ọlọ́run ọba ṣe tí wọ́n fi máa gbọ́hùn Islam láti Markaz náà èyí wọn náà ń bẹnu tí ń bẹ lọ́dọ̀ tiwa náà wípé òní ẹ gbọ́ Yayi TV ẹ gbọ́ Kini TV gbogbo ẹ wà lérí ètò lónìí ǹjẹ́ ó yẹ kí Markaz náà kóhun náà lójúṣe kan tí ó máa ṣe níbi ọ̀rọ̀ TV dé. ثالثا ẹ̀kẹta. سيارة لنقل المدرسين والطلاب أثناء الجولات الدعوية. tọ́ ilé ẹ̀kọ́ ó láti ní nǹkan gùn tí ó fi máa kọ́ àwọn ọmọ ẹlẹ́ẹ̀kọ́ rẹ̀ jáde tó já sí wípé tí wọ́n bá pè àwọn àfáà síbì kan àní máa lọ rẹ́ǹtì mọ́tò àní máa kó mọ́tò tí ẹnì kọ̀ọ̀kan fi ń gbọ́ bùkátà rẹ̀ wípé òun láfi máa jáde káàkiri wọ́n á máa rí ilé ẹ̀kọ́ wọ́n máa rí àmì Markaz lára rẹ̀ wípé àwọn Markaz ni wọ́n ń jáde báyìí o ó jẹ́ àwọn àfáà ni ó jẹ́ àwọn ọmọlékéwù ni a nídìí mọ́tò yẹn ní kánjúkánjú báyìí. رابعا ẹ̀kẹrin bẹ́ẹ̀. كفالة المدرسين لا رواتب لهم ولا مكافأة. tó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáà tí ń bẹ lọ́dọ̀ wa náà ló jẹ́ àwọn àfáà tí wọ́n lẹ́nìkan tí ń san owó kan fún wọn bẹ́ẹ̀ bá sì ń ṣiṣẹ́ tí ò rẹ́nìkan gbé nǹkan kan lé lọ́wọ́ àyífìyà ṣiṣẹ́ o tí ìyà bá wọnú ẹ̀ à ń sákò ní díẹ̀ ní ọlọ́mọdé àṣà ní díẹ̀ àwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ wa tí wọ́n lẹ́nìkan tí ń fi nǹkan kan lé wọn lọ́wọ́ a fẹ́ ṣiṣẹ́ nípa èyí wọn náà kó mọ́ bá tún sáfà kan bẹ̀ tí ò lẹ́nìkan tí ó ń kùn lọ́wọ́. خامسا ẹ̀karùn-ún. ترميم ما تبقى من مباني المركز. ọ̀pọ̀lọpọ̀ àwọn kíláàsì wa nínú Markaz tá a ṣe ní decking àbí bákan òjò ti ń ṣe iṣẹ́ tiẹ̀ pẹ̀lú ẹ̀ ó sì yẹ kí a lè tún gbogbo àwọn yìí ṣe. سادسا ẹ̀kẹfà ń bẹ. تأثيث سكن الطلاب الداخلي. tó àwọn ọmọ tí ń bẹ tá a sọ bíi pé sànsẹ̀kántì ni wọ́n tí wọ́n ń gbénú ọgbà tó ọ̀pọ̀lọpọ̀ ń bẹ ní ò sí bẹ́ẹ̀dì ọ̀pọ̀lọpọ̀ bẹ̀ ni ò sí ẹni ọ̀pọ̀lọpọ̀ bẹ̀ ni ò sí nǹkan tọ́jú tó yẹ láti wà níbi táwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́ à ń fẹ́ láti ṣiṣẹ́ nípa rẹ̀ káyé ni kó jẹ́ àyè gidi tó ṣe é wò. وإدارة المركز استعرض لكم أيها الحفل الكريم مشاريعها المستقبلية لواثقة بأنكم ستتفاعلون معها وذلك بتبني بعضها أو الاسهام ماديا أو معنويا في تنفيذها امتثالا لقوله تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. tó òun lákàkálẹ̀ yìí a lè dá a ṣe tá a bá lè dá a ṣe ni àníwá kà á níbí a mọ̀ wípé ẹ̀yin kan ń bẹ tọ́lọ́wọ́n bá ti yàn yín wípé ṣé ọlọ́wọ́n ọba lẹ́yìn ẹ̀ ṣe lẹ́ẹ̀fi ga lọ́dọ̀ wọn ọlọ́run ẹ̀yin náà la kà á sí létí báyìí àwa ń sọ fún yín wípé ọlọ́run ti pèsè àlìjẹ́nà kalẹ̀ fẹ́ni tó bá náwó sáwọn àyè yìí ǹjẹ́ nípa báyìí lọ́kùnrin lóbìnrin lára lé lára àta lẹ́yìn ọ̀nà ọláyìn ní ẹni yìí à ń sọ fún yín a sì wá ń tọrọ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan ogun tọ́lọ́run bá bá ṣe nírọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa ká fi bá wa dá sí iṣẹ́ yìí lónìí ni lọ́la ni ní gbogbo àyè gbogbo àkókò kákòókò tá a bá ti ń fẹ́ Markaz ń bẹ ńlẹ̀ fún wọn tí gbogbo wa ní ọlọ́run yóò kún ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn yóò sì tì wá lẹ́yìn òun. وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين. ọ̀rọ̀ ọlọ́run ọba lè yí o ọlọ́run ọba yìí kìí ṣèlérí kó má mú un ṣẹ ọlọ́run ọba ní gbogbo ń tẹ́ ẹ bá ti ń ná
bí ti ṣe ń jáde lọ́dọ̀ yín lòun máa dá mi padà síbẹ̀ léyìí tó dáa ju èyí tẹ́ ẹ ná lọ torí wípé ọlọ́wọ́n ọba náà lọ́ba àbí ọba tí máa ń dúró ti ẹ̀rú ẹ̀. أحيي قناة سنة باللغة اليوروبا التي اليوم تقوم بعمل جليل وهو البث المباشر لهذه الفعالية. سائل الله سبحانه وتعالى أن يجزي القائمين عليها على رأسهم المؤسس والمدير العام الأخ الفاضل الحاج عبد الرزاق سيف الدين زكريا. tó ní agogo ọ̀wọ̀ tí mo ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo àwa tí a ní Sunna TV nílé tá a bá ń wò ó a rí wípé Sunna TV ó ń fi ń tà ń ṣe láyè yìí fi hàn and direct tí gbogbo wọn ń wò ó tó yá sí pé ẹni tí ń bẹ ńlé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ń gbọ́ gbogbo ohun tí mò ń sọ. èyí jẹ́ ìgbìyànjú tí kan náà àwọn ọmọ ìyá wa nínú Islam tí wọ́n gbé níṣẹ́ tí wọ́n mú ṣe. Ọlọ́run jẹ́ káwa náà lè rí kan ṣe fún Islam torí wípé Sunna TV yìí tí wọ́n ń ṣe Sunna TV Yorùbá tí Ọlọ́run bá ní kí wọ́n gbé jáde kí wọ́n fi máa ṣiṣẹ́ Ọlọ́run ó ń tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe láwùjọ ó sì ń tọ́ gbogbo wa sérí ìlànà Ọlọ́run. ǹjẹ́ Sunna TV yìí lásìkò ọ̀wọ̀ yìí wọ́n ti ń fún gbogbo ń tà ń sọ yìí wọ́n ń fún ká sí gbogbo àgbáláyé. à ń fi àsìkò yìí fi kí ọmọ ìyá wa ẹni ọlá ẹni yìí tó gbélé iṣẹ́ yìí dání tí ń náwó rẹ̀ lọ́sàn-án tí sì ń ná lóru àti gbogbo àwọn àbúrò rẹ̀ tí wọ́n wà pẹ̀lú rẹ̀ àti gbogbo wọn láwọn ọmọ bàbá wa Sefu Saka àríkọ́ṣe ládàáyanrí ọmọ ìyá wa Abdulrazak Sefu Saka àríkọ́ṣe òun ní í ṣe gbogbo ìnáwó yìí àti gbogbo àwọn àbúrò rẹ̀ tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ kí Ọlọ́run bá kó bá wa ṣàlékún àrísìkí rẹ̀ kọ́lọ́run kó bá wa kún wọn lọ́wọ́ kó bá wa tì wọ́n lẹ́yìn. tó a ti padà dé láti ìlú Ìsàkété àwọn nǹkan tí wọ́n ní ó wo àwọn yìí ẹ̀yin tí Ọlọ́run ọba bùkún ìbá dára tí ẹ bá ti bẹ̀ dá sí ti Ọlọ́run kí a lè rí èrìjẹ rẹ̀ níyìn ayé ní gbangba àlìkìyàwómà kí Ọlọ́run ọba kó túbọ̀ bo àṣírí ẹnìkọ̀ọ̀kan wa. À ń tẹ̀síwájú ní abala ìròyìn àyíká tá a bá lákìyèsí lẹ́nu nǹkan bíi oṣù kan sí ìgbà tí a wà yìí a rí wípé àwọn ọlọ́pàá olómìnira wọ́n ń ṣe ìwọ́de látàrí kí àwọn èèyàn kí wọ́n lè máa tẹ̀lé òfin òpópónà. ǹjẹ́ lónìí a ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí agbẹnusọ wọn ó sọ fún àwa oníwèé ìròyìn ní ọ̀sẹ̀ tí ó kọjá. àwọn ọlọ́pàá olómìnira ti ṣe àgbékalẹ̀ àwọn òfin tuntun lórí awuyewuye àwọn ará ìlú lórí ìfi agbára tẹ̀mọ́lẹ̀ àwọn òfin òpópónà. wọ́n sì pinnu lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin yìí wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2024 tí a wà nínú rẹ̀ yìí ni ìfi agbára tẹ̀mọ́lẹ̀ àwọn òfin yìí yóò bẹ̀rẹ̀ ní kíkún lẹ́yìn tí a bá ti rí ọjọ́ kìíní oṣù kẹta ọdún tí a ń bẹ nínú rẹ̀ yìí. ìfi agbára tẹ̀mọ́lẹ̀ tí yóò wá bẹ̀rẹ̀ yìí wọ́n ní kò ní sí mo mọ̀ ọ́ kò ní sí o mọ̀ mí kò sì ní sí mo jẹ́ ọmọ lágbájá àbẹ́mi ni lágbájá ọmọ lágbájá nínú. wọ́n sì ń kéde fún wa wípé òfin lórí gbogbo kẹ̀kẹ́ alùpùpù ẹlẹ́sẹ̀ méjì kí wọ́n ní àmì ìdánimọ̀ tí a mọ̀ sí pláàkì kò sí ní inú rẹ̀ rárá nínú àwọn òfin yìí. wọ́n ní àwọn sún ọjọ́ eléyìí síwájú fún àwọn ará ìlú látàrí kí gbogbo àwọn tí ó tún kù ní ẹ̀yìn kí wọ́n lè ṣe alápáǹtètè láti lè ní pláàkì lára kẹ̀kẹ́ wọn. bí ọlọ́pàá bá wa dá kẹ̀kẹ́ wa dúró bí ọlọ́pàá bá dá kẹ̀kẹ́ wa dúró ẹ má fi ṣèbínú bí ọlọ́pàá bá dá kẹ̀kẹ́ wa dúró àbí mọ́tò wa gbogbo òfin tí ó kù ní ẹ̀yìn rẹ̀ ni wọn yóò ṣe ìbáwí lé lórí. ẹ jẹ́ kí àwa kà díẹ̀ fúnra wa lára àwọn òfin ọ̀hún.
òfin alákọ̀ọ́kọ́ òun náà ni àìní iná ìrìnnà lára kẹ̀kẹ́ àbí ọkọ̀ mọ́tò wa, ìyẹn fẹ́ tí a ní lẹ́yìn kẹ̀kẹ́ àbí mọ́tò ní ìyẹn fẹ́ àrí ẹ̀, àbí ká ní fà tí a ní níwájú ní ara kẹ̀kẹ́ àbí ní ara mọ́tò. Ṣíṣe déédéé nípa ìwé kẹ̀kẹ́ àti mọ́tò, ẹ mọ̀ wípé bí a bá gbé kẹ̀kẹ́ àbí mọ́tò sọ́nà ó ní ìwé, bá a bá sì rí ìwé ọ̀hún ó yẹ ká rí wípé orúkọ tí ń bẹ lára ìwé náà òun náà ni ń bẹ lára àmì ìdánimọ̀, ìyẹn pièce d'identité tí a mú lọ́wọ́. Ìwé pláàkì tí orúkọ rẹ̀ kò dọ́gba mọ́ ìwé pièce d'identité, wọ́n ní àwọn ò ní gbà wọlé, kò sì ní sí wípé kí a pe èèyàn kan kó wá bá wa dá sí i. Ìwé ìṣèdúró tí a mọ̀ sí assurance, òun náà ó jẹ́ nǹkan pàtàkì lónìí tí wọ́n ní òfin rẹ̀ yóò ní agbára. Visite technique, ìwé àyẹ̀wò ọkọ̀ gẹ́gẹ́ bí àwọn TVM àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn ẹ̀ wọ́n wá ní àwọn òfin tó dìrọ̀ mọ́ ẹni tí ó ń wakọ̀ àbí ẹni tí ó ń tò kẹ̀kẹ́. Ìwé àṣẹ ìwakọ̀ tí a mọ̀ sí permis de conduire, ìwé àṣẹ ìwakọ̀, ẹ̀rí ìwé àṣẹ ìwakọ̀ àbí ká pè é ní ìwé àṣẹ awakọ̀, gbogbo ẹ̀ náà ló lọ tí a mọ̀ sí permis de conduire. Wọ́n ní àwọn ò máa ṣe àyẹ̀wò rẹ̀ ní fínífíní. Mímọ́ gba ìpè lórí kẹ̀kẹ́ àbí nínú mọ́tò, ìwọ tó wà ní inú mọ́tò tó jẹ́ wípé ìwọ ló ń tò ọkọ̀ lọ, wọ́n ní kò dára wípé kí o máa gba ìpè. Bẹ́ẹ̀ bá rí ẹni tí ń gba ìpè tẹ̀sí ń bẹ nínú ọkọ̀ náà àbí lẹ́yìn kẹ̀kẹ́ náà, ẹ gbìyànjú kẹ́ ẹ dá wọn dúró wípé eléyìí tí ẹ ń ṣe yìí ò ń fi ẹ̀mí ara rẹ wéwu, ó sì ń fi ẹ̀mí àwa náà tí a jẹ́ oníbàárà rẹ, bóyá o gbé mi sẹ́yìn tí o jẹ́ oníṣẹ́mìjà àbí o jẹ́ ọlọ́kọ̀, ó ń fi ẹ̀mí wa wéwu ni. Bẹ́ẹ̀ náà sì tún ni a tún tẹ̀ síwájú wípé kókó inú rẹ̀ òun náà ni wá ní wípé o dídé akoto lórí kẹ̀kẹ́ ti di ọ̀ranyàn báyìí fún àti ẹni tó ń toni àti ẹni tí ó wà lẹ́yìn, yálà ìwọ tó ń tu kẹ̀kẹ́ àbí ìwọ tí wọ́n gbé sí ẹ̀yìn kẹ̀kẹ́. Wọ́n ní akoto ìdáàbòbò orí ó ti di dandan báyìí. Tẹ́ ẹ bá sọ tẹ́lẹ̀ ẹ rí wípé tí wọ́n bá fẹ́ mú akoto ìdáàbòbò tí a mọ̀ sí káàsì yìí, ẹni tí ń tu kẹ̀kẹ́ nìkan ni ọ̀rọ̀ ni ń bá wí, bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2024 ẹgbàá-ó-lé-mẹ́rìnlélógún tí à ń bá lọ yìí, kí Ọlọ́run ọba kó jẹ́ kí àlàájá. Wọ́n ní ọjọ́ òní náà làwọn òfin yìí yóò wà ní agbára débi pé kí Ọlọ́run ọba kí ó fún wa ní etí ìgbọ́ ni. Ǹjẹ́ bẹ̀rẹ̀ láti ìsìn yìí lọ, arọ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ agunkẹ̀kẹ́ káàkiri orílẹ̀-èdè Benin, casque rọ́bà ìdáàbòbò àbí kí n pè ní akoto ìdáàbòbò fórí, wọ́n ní kí kálukú kó gbìyànjú kó ní lọ́wọ́. má wá ti torí wípé o ò tí ì ra kẹ̀kẹ́ àbí o ò ní kẹ̀kẹ́ àbí o ò mọ kẹ̀kẹ́ tù kó wá ní kí ló fà á tóun ó fi lọ dẹni tí yóò lọ ra káàsì. Lónìí ó ti di dandan, lónìí ó ti di dandan, ó ti di ọ̀ranyàn wípé kí a gbìyànjú gbogbo wa àtàwa tí a wà níwájú kẹ̀kẹ́ àtẹni tí wọ́n gbé sẹ́yìn kẹ̀kẹ́, gbogbo wa ni ká máa dé akoto ìdáàbòbò ìyẹn káàsì kí o lè yé. Orí ètò Yorùbá náà ni ilé tí a wà yìí, ẹ sì mọ̀ wípé ẹwà èdè tá a bá sọ wípé èdè rẹwà, Yorùbá òun náà ni ó rẹwà jùlọ, lédè alára òun náà ni ń gbé ara ga. Arọ gbogbo wa wípé kí a gbìyànjú ká má fi ọjọ́ ìgbàlà wa dọ́là lórí àwọn ọ̀rọ̀ tí a mẹ́nubà yìí, kí a má lù àwọn òfin yìí nítorí wípé ẹni bá ṣe ẹ̀ṣẹ̀ kan nínú àwọn òfin tí wọ́n sọ yìí, ìbáwí ni onítọ̀hún òun kọ̀wé pé. Gbogbo eléyìí tí àwa gbọ́ láti ẹnu wa yìí, àwa náà ààrẹ gbọ́ ni
láti ẹnu ọ̀gá ọlọ́pàá tí ń jẹ́ Major Eric Oru Yerima tí ń ṣe agbẹnusọ fún ìgbìmọ̀ àwọn ọlọ́pàá olómìnira èyàn Police Republican ti orílẹ̀-èdè Benin olómìnira. Ní àfikún à ń tẹ̀síwájú nínú ìròyìn àyíká a fẹ́ jẹ́ kí a mà wípé nọ́mbà ìtẹkùnpè kan ti yọ sílẹ̀ báyìí léyìí tí a ó fi máa fi ẹjọ́ sùn bàbá sì fi ẹjọ́ sùn ẹ jẹ́ káwa náà ká máa wo irú ẹjọ́ tí a ó máa fi sùn lọ́jọ́ ìwọ ò bá tọ́ ẹ jẹ́ kí aya àtọwọ́ ọmọ wa bó aṣọ nítorí wípé òun déwájú òun dẹjọ́ òun dẹ̀yìn òun dọ̀ràn ọlọ́run ò ní jẹ́ kí èmi àti yín kárí ogun ẹjọ́ kárí ogun ọ̀ràn. Nọ́mbà tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ nọ́mbà ni ó wà lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹnikẹ́ni tó jẹ́ wípé ọlọ́pàá ní lára pẹ̀lú ẹjọ́ rẹ̀ tó tọ́ ọlọ́pàá wá ní ẹ lára ó mú ìwé rẹ̀ dání ó fi hàn ọlọ́pàá wá ní bó o bá fóun lápò méjì ò ní gba ìwé kẹ̀kẹ́ rẹ̀ àbí ò ní gba kọ́kọ́rọ́ kẹ̀kẹ́ rẹ̀ irú àwọn ẹjọ́ ta lè fi sùn nìní. A tún máa padà wá nítorí àsìkò láti wá fi àwọn ọ̀rọ̀ oríṣiríṣi látara ìmọ̀ràn òòjọ́ wa a ó fi kọ́ wa irú àwọn ìhùwàsí wo àwọn ìṣesí wo ló yẹ kí a máa bá àwọn ọlọ́pàá wa lò nítorí wípé ọ̀rẹ́ ará ìlú òun náà ni ọlọ́pàá jẹ́ bí wọ́n bá wà láàrin ìgboro ó yẹ kí wọ́n máa ṣiṣẹ́ fún wa ni kò yẹ kí wọ́n máa ní wa lára. Nọ́mbà tí a ó máa tẹkùn pè tí ó bá dàbí ẹni wípé a wà nínú ẹjọ́ títọ́ ta sì rí wípé ọlọ́pàá kan àbí méjì wọ́n pàdé àpòpọ̀ láti fẹ́ fi ara ni wá lára látàrí pé wọ́n wà nínú aṣọ ìjọba. Nọ́mbà náà ni 166 166 lédè Gẹ̀ẹ́sì fún àwọn ọmọ Nàìjíríà tí ń bẹ ní orílẹ̀-èdè Benin èyàn fún àwa tí a wà ní orílẹ̀-èdè Benin tàjọ́ ọmọ bíbí Benin gangan 166 òun náà ni nọ́mbà tí a ó máa tẹkùn pè tí a ó sì fi bá àwọn ọ̀gá ọlọ́pàá sọ̀rọ̀ láti gbìyànjú láti jẹ́ kí ìwà àrékérekè kó kúrò ní ọwọ́ àwọn ọlọ́pàá sí àkàtà àwa tí a jẹ́ ará ìlú. Ìgbọ́ràn ó wá sàn ju ẹbọ rúrú lọ lórí gbogbo ohun tí a wá sọ yìí ẹ jẹ́ kí gbogbo wa kí a gbìyànjú ká pe àró àti ọ̀dọ̀fin imú etí ara oríkèéríkèé gbogbo ara wa àti àyíká wa ká má lù sí òfin ẹjọ́ ọlọ́run ọba kò ní jẹ́ kí àrẹ́jọ́ kí àárọ̀ hàn. Á tẹ̀síwájú nínú àwọn abala wa lórí ètò wa ẹwà èdè abala tó kàn lẹ́ẹ̀kan náà Yorùbá dùn. Yorùbá ìjìnlẹ̀ Yorùbá dùn. Yorùbá dùn ibi àwí gan-an náà la dé yìí Yorùbá dùn Yorùbá ó dùn Yorùbá dùn ẹwà èdè gangan èdè Yorùbá ni. Lórí ètò Yorùbá dùn ní ọjọ́ tòní kí n tó máa lọ mo ní kí n rán wa létí wípé ètò tí à ń bá bọ̀ yìí òun náà ni ẹwà èdè. Ẹwà èdè ó jẹ́ ètò kan tí a ó máa láǹfààní nínú rẹ̀ láti lè máa gbọ́ ìmọ̀ràn òòjọ́ torí a pín sí ìpele ni. Lẹ́yìn ìmọ̀ràn òòjọ́ a máa gbọ́ ìròyìn àyíká. Lẹ́yìn ìròyìn àyíká a máa rí Yorùbá dùn ní abala tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú báyìí. Lẹ́yìn ẹlẹ́ẹ̀kan náà yóò wá kan ọgbọ́n àgbà níbi tí a ti láǹfààní àti lè fi ọ̀rọ̀ fi jomitoro ọ̀rọ̀ láàrin ara wa ẹ̀yin ẹ̀ máa pè láti ilé àwa náà sì máa dá yín lóhùn lórí ọ̀rọ̀ kan àbí méjì tí a bá gbé kalẹ̀ tẹ́ ẹ̀ máa bá wa dá sí yálà láti ibi ìmọ̀ràn òòjọ́ lẹ fẹ́ dá sí ni àbí nítorí ọ̀nà míì tó tún yàtọ̀ sí ìmọ̀ràn òòjọ́ àbí ọ̀rọ̀ tá a sọ gangan ẹ̀rí ibẹ̀ náà làwa ń lọ báyìí Yorùbá dùn ẹ jẹ́ kí a sáré dé ọ̀dọ̀ àmójú ẹ̀rọ wa kí wọ́n bá wa gbé ìwé tí a fi kọ́ ẹ̀kọ́ lónìí ìwé ẹ̀kọ́ ti ọjọ́ tòní
ní abala Yorùbá dùn òun náà ni òǹkà ní èdè Yorùbá. Òǹkà ní èdè Yorùbá bá a bá ní kaṣọ tí n bá bi ẹ́ léèrè wípé báwo ni a ti ṣe ń pe lédè Yorùbá dá mi lóhùn kí n gbọ́. Ó dáa báwo là ń pe 13 lédè Yorùbá? Ẹ̀yin gbà àwọn ò gbà ní ọ̀dọ̀ wọn àwọn ò gbà mo mọ̀ dájú wípé àwọn nǹkan á gbà àwọn nǹkan ò ní gbà ní bẹ́ẹ̀ lọ́rọ̀ ilé ayé. Ètò tí a gbé kalẹ̀ yìí ó wà látàrí kí a lè jẹ́ kí àwọn ọmọ wa kí àwọn náà kí wọ́n mọ kókó àti pàtàkì lórí báwo ni a ti ṣe ń pe nǹkan tí a ti mọ̀ lédè Faransé àbí lédè Gẹ̀ẹ́sì ní èdè Yorùbá. Òǹkà ní èdè Yorùbá a ó gbé ní àti òǹkà kéní títí lọ di òǹkà ogún. Òǹkà láti ìkéní dé ogún àbí kí n pè ní láti òdo dé ogún náà ni ohun tí a ó jọ kọ́ ní òní. Ní ìgbà tí mo béèrè lọ́dọ̀ wa wípé ẹ jẹ́ kí a gbìyànjú ká máa báwo la ti ṣe ń pe mẹ́tàlá mẹ́rìnlá ní èdè Faransé, àwọn nǹkan gbà àwọn nǹkan ò gbà, yóò yà wá lẹ́nu pé báwo la ti ṣe gbọ́ tí nǹkan sọ pé mẹ́tàlá ni àwọn nǹkan wò ó pé mẹ́ta àti ẹyọ kan. àfi sùúrù lórí ètò yìí ní ọjọ́ tòní. Ní ẹ bá wo ojú amóhùnmáwòrán yín ní ẹ̀gbẹ́ bí ẹ rí wípé ẹ̀gbẹ́ bí bẹ́ẹ̀ ni ẹ̀gbẹ́ bí ni ẹ rí wípé a fi kìíní yìí síbẹ̀ lédè Gẹ̀ẹ́sì àbí lédè Faransé tá a bá fẹ́ sọ ẹyọ kan ní àṣà èmi àti yín a gbọ́ 1 lédè Gẹ̀ẹ́sì 1 lédè Faransé nítorí pé ilẹ̀ Faransé la wà kó lè máa jẹ́ àǹfààní fún àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn kẹ́yìn náà lè máa jẹ́ àǹfààní pé ẹ̀ ń gbọ́ ohùn ọmọ ìyá yín Chakir Adio Adechian lórí ètò ẹ̀wà èdè abala pàtàkì tó jẹ́ Yorùbá dùn kẹ́yìn náà lè máa náǹfààní rẹ̀ a ó máa lò ó ní èdè Faransé kẹ́yìn lè máa wí pé 1 ní èdè Gẹ̀ẹ́sì ló túmọ̀ sí ní èdè Faransé. Pẹ̀lú ògo Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ á gbìyànjú a ó máa kọ kíkọ èdè Faransé náà sí ẹ̀gbẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan náà tẹ́ ó fi máa ma kíkọ rẹ̀ torí à ń sọ lẹ́nu ó yàtọ̀ sí a máa ń kọ. Ǹjẹ́ ní Yorùbá ẹ wá nǹkan gẹ́gẹ́ bí báírò bí bíìkì tí mo mú dání yìí gègé ìkọ̀wé ẹ mú tákàdá pàpíè àbí ìwé kan tí ẹ lè máa kọ sílẹ̀ nítorí wípé ìbéèrè yóò máa padà wá sí orí rẹ̀ ní ọjọ́ iwájú. Ó jẹ́ ọ̀kan ó jẹ́ ọ̀kan ọ̀kan àwa lè pè ní ọ̀kan a lè pè ní ẹyọ̀kan a lè pè ní ení ọ̀kan a lè padà lò ní ẹyọ̀kan a lè padà lò ní ení 2 èjì èjì kìí ṣe èjì kìí ṣe èjì èjì ọ̀kan èjì tí a mọ̀ sí méjì
ọ̀kan èjì èjì tẹ́ bá ti gbọ́ èjì ó yẹ kẹ́ mọ̀ wípé trois yóò máa túmọ̀ sí ẹ̀ẹ́ta àbí mẹ́ta ọ̀kan ọ̀kan ení ẹyọ̀kan ìkíní ìkíní ẹ̀rí dé èjì méjì ìkejì 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 ẹ̀rí ìkejì ìkíní ìkejì ẹ̀ẹ́ta mẹ́ta tí ń túmọ̀ sí trois trois ni tí n bá ń ṣọwọ́ mò ń ṣọwọ́ ni fún àwa tí a jẹ́ elédè káàárọ̀ oòjíire ní orílẹ̀-èdè Nàìjíríà ọwọ́ mẹ́ta ní ń jẹ́ trois òǹkà mẹ́ta ní ń jẹ́ trois trois mi ò sọ trois yẹn ń túmọ̀ sí ìwọ trois TROIS la fi ń kọ TROIS la fi ń kọ trois bẹ́ẹ̀ ni náà ni ẹlẹ́kẹ̀ẹ́ta lédè Yorùbá rẹ̀ a mọ̀ wípé fẹ́yìn tí ẹ wà ní Nàìjíríà èyí òun kì í tó ṣe tọ̀dọ̀ tìyín mọ́ Faransé tí bẹ́ẹ̀ òun lẹ́yìn ẹ̀ máa fi ọpọlọ dè mọ́lẹ̀ ẹ̀ẹ́ta àbí ká pè é ní mẹ́ta àbí kẹta a lè pè é ní ìkẹta àbí kẹta ẹ̀rí mẹ́rin quatre four ẹ̀rin àárín pé ni ẹ̀rin mẹ́rin ẹ̀rí mẹ́rin àbí ká pè ní kẹrin ìkẹrin cinq àrún márùn ìkarùn àrún márùn karùn ẹ̀fà mẹ́fà kẹfà èje èyàn túmọ̀ sí ẹ̀fà ń jẹ́ 6 kí ló dé tí mo fòódá ẹ̀fà ó jẹ́ 6 nǹkan kan náà ni àtijọ́ ń lò àrún ó jẹ́ 5 èyàn 5 èje ó jẹ́ 7 èyàn 7 ẹ̀rí èje méje ìkeje àti fi àwòrán rẹ̀ sí orí amóhùnmáwòrán wa níbí tí a ó sì máa wò ní ìṣẹ̀ṣẹ̀ ẹ̀fà èje ẹ̀jọ mẹ́jọ ìkẹjọ ẹ̀sán ẹ̀wá ibi ẹ̀wá ta dé dúró ní ibẹ̀ náà ni ó wá yẹ ká máa ṣọ́ pípé àwọn òǹkà kan mọ́kan òǹkà fikún kan òǹkà kan sí kan tẹ́ ẹ bá ní àkíyèsí dáadáa ẹ rí wípé ó dá wà deux òun náà dá wà trois òun náà dá wà quatre ó dá wà cinq ó dá wà six ó dá wà sept ó dá wà huit ó dá wà neuf ó dá wà dix ibẹ̀ ó ti pé ọ̀kan ẹyọ̀kan kìíní
ọ̀kan ẹyọ kan kìíní pẹ̀lú mẹ́wàá alápapọ̀ yìí fi kún ọyọ kan ẹ̀rí ọ̀kan yìí fi kún ọyọ kan yìí náà la ó máa pè ní ọ̀kànlá ọ̀kànlá àwa lè pè é ní mọ́kànlá mọ́kànlá ọ̀kànlá mọ́kànlá tàbá ti mọ̀ pé ọ̀kan ni ẹyọ kan tàbá fẹ́ wá fi méjì fi kún mẹ́wàá torí òdo ló wà lára ọ̀kan la fi pa méjèèjì papọ̀ ló fi jẹ́ mẹ́wàá ìkẹwàá ẹ̀wá tọ̀ ọ̀kànlá gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ ọ̀kànlá mọ́kànlá ẹ ti mọ̀ wípé méjì ni yóò kún mẹ́wàá yóò fi máa jẹ́ èjìlá láàní la gbé dúró fún mẹ́wàá ní ìgbà tí a bá fẹ́ pè nǹkan àmì mọ́ la gbé dúró fún mẹ́wàá ní ìgbà tá a bá fẹ́ fi nǹkan àmì kún ọ̀kànlá èjìlá is equal to 12 11 is ọ̀kànlá 11 ìgálà ọ̀kànlá mọ́kànlá kọ̀ọ̀kànlá kí ló fà á tí mò ń fi àwọn ordinary yẹn fi kún nítorí wípé tá a bá wá bẹ̀rẹ̀ sí ń gbé nǹkan lápèjúwe mo gbé báírò gègé ìkọ̀wé mo gbé kìíní kalẹ̀ ẹ máa gbọ́ mi o mi lè sọ mo gbé ọ̀kan kalẹ̀ ṣé ń gbọ́ mi yé tí n bá sọ pé mo gbé ọ̀kan kalẹ̀ wọ́n rí wípé Yorùbá ni ṣùgbọ́n ó tún kù ṣùgbọ́n bá bá ní ka òǹkà fún mi ní èdè Yorùbá bẹ̀rẹ̀ láti òdo títí wá lọ ẹ̀wàá ń gbé láti ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wàá méní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ṣùgbọ́n tó bá wá dibi pé à ń gbé nǹkan kan kalẹ̀ náà ní bá mi lọ ka kinní yẹn yàtọ̀ sí pé bá mi ka òǹkà mo gbé gègé kalẹ̀ gègé ìkọ̀wé meaning bic lédè Faransé bic là ń pè bic ní gègé ìkọ̀wé ní èdè Faransé mo gbé bíìkì mo gbé gègé kìíní kalẹ̀ mo gbé fóònù ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo gbé ìkejì kalẹ̀ mo gbé tákàdá ìyẹn ìwé ìkọ̀wé mi mo gbé kẹta kalẹ̀ ẹ̀rí mo wá gbé gègé ìkọ̀wé mi kẹrin kalẹ̀ àbí kíní mo gbé ìkíní kalẹ̀ mo gbé ìkejì kalẹ̀ mo gbé ìkẹta kalẹ̀ mo gbé ìkẹrin kalẹ̀ mo gbé karùn-ún kalẹ̀ mo gbé kẹfà kalẹ̀ mo gbé keje kalẹ̀ mo gbé kẹjọ kalẹ̀ mo gbé kẹsàn kalẹ̀ mo gbé kẹwàá kalẹ̀ ẹ̀rí ọ̀kànlá èjìlá ẹ̀tàlá ẹ̀rìnlá àrùndínlógún ẹ̀rìndínlógún ẹ̀tàdínlógún èjìdínlógún ọ̀kàndínlógún ogún a ó bẹ̀rẹ̀ láti ọ̀kàndínlógún ìyẹn a ó bẹ̀rẹ̀ láti ọ̀kànlá ní kíkún nítorí àlàyé pọ̀ ní abẹ́ èmi ní ó dín lógún ó dín lọ́gbọ̀n ó dín ní àádọ́ta ó dín ní àádọ́rin ó dín ní ọgọ́rùn-ún ó dín ní ọgọ́rin ó dín ní ẹ̀rí lóríṣiríṣi àwọn ọ̀pọ̀lọpọ̀ àlàyé pọ̀ ní abẹ́ ẹbẹ̀ tí a ó máa padà ṣe fún ara wa
tí ẹ bá ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lọ́wọ́ tó sì jẹ́ Android yẹn Android ẹ lè capture kìíní sílẹ̀ kẹ́ yà á sílẹ̀ ní ojú amóhùnmáwòrán yín kí a máa tẹ̀síwájú nínú àwọn abala wa nítorí àsìkò tí a ní ní Sunna TV báyìí ó ti ń rebi àná ó yẹ kí a ṣe ìpele eléyìí tí ó kàn ọgbọ́n àgbà kí ẹ̀yin tí ẹ wà nílé kẹlẹ́ láǹfààní àti gbọ́ kí ni a fẹ́ dá sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lónìí yálà a bá sọ nípa ìmọ̀ràn òòjọ́ fún ẹ̀yin tí ẹ̀ ń bá wa bọ̀ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ àbí lórí òǹkà yìí ohun tí ẹ bá rí sí àbí lórí ọ̀rọ̀ tí a bá gbé kalẹ̀ gangan ẹ má wàá jẹ́ kí á yà kúrò ní orí ètò yìí ká má gbé nǹkan míì tí kìí ṣe ti ètò yìí ká wá sọ nínú ètò yìí ká sì gbìyànjú ká fi ìbẹ̀rù Ọlọ́run sí ohun tí a ó bá máa sọ ní ojúlẹ̀ṣẹ̀ Sunna TV Yusuf ọgbọ́n àgbà. ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe. ẹ bá wa dá sí i ní ọ̀pọ̀ súnkà ọgbọ́n àgbà ẹ bá wa dá sí i. nọ́mbà eléyìí tí ẹ máa láǹfààní àti pè wá sí 56 39 44 71 56 39 44 71 òun náà ni nọ́mbà tí ẹ ó pè wá sí ní ọjọ́ tòní kó sì tó wá débi tí ẹ wá pè wá. ìṣẹ̀lẹ̀ kan ni ó ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́kùnrin méjì síra ara wọn. àwọn ọ̀rẹ́ yìí wọ́n jẹ́ ọ̀rẹ́ tímátímá ọ̀rẹ́ kòríkòsùn ni wọ́n. alákọ̀ọ́kọ́ orúkọ rẹ̀ a máa jẹ́ Wahab ẹnì kejì orúkọ rẹ̀ a máa jẹ́ Abdulrazak. Wahabu àti Abdulrazak yìí wọ́n jẹ́ ọ̀rẹ́ tímátímá. iṣẹ́ òwò oríṣiríṣi nǹkan náà ni ó dà wọ́n pọ̀ ní ìgbà tí wọ́n dàgbà. wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí wọ́n wá bá a bẹ́ẹ̀ títí dé yunifásitì ìyẹn ilé ẹ̀kọ́ gíga. kálukú wọn ti wá di ẹni tí Ọlọ́run ọba gbà fún. wọ́n wá lọ pàdé nínú ìlú kan tó jìnnà sí ìlú wọn lẹ́yìn ìgbà tí wọ́n ka ìwé yunifásitì tán. Wàhábù Ọlọ́run ọba gbàdúrà tiẹ̀ ní ìwọ̀nba. oníyàwó Ọlọ́run ò tí ì gbàdúrà rẹ̀ fún ọmọ. Abdulrazak ó kù díẹ̀ káàtó fún Abdulrazak yìí. ẹ sì mọ̀ bá a bá jẹ́ ọ̀rẹ́ látìgbà tí a ń lọ sí ilé ìwé bá a bá jẹ́ ọ̀rẹ́ tá a pè ní ọ̀rẹ́ tímátímá ẹ rí wípé oríṣiríṣi nǹkan lájọ máa bára wa ṣe. ẹ gbọ́ mi bí àwọn ọ̀rẹ́ méjèèjì yìí wọ́n ti jọ mọ ọ̀pọ̀lọpọ̀ lára ìbálòpọ̀ láàrin àwọn àfẹ́sọ́nà ara wọn lọ́nà tó yà. ṣùgbọ́n Abdulwahab yìí òun jẹ́ ẹnìkan tí ó ṣínú gan inú rẹ̀ mọ́. Abdulrazak yìí òun ó dinú púpọ̀. Abdulwahab wá ní ọmọdébìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ẹni ìtàn. ẹni ìtàn yìí ó wá gbà pẹ̀lú Wahab títí láti yunifásitì tí wọ́n ti fira wọn lẹ̀ pẹ̀lú Abdulrazak yìí. ẹni ìtàn pẹ̀lú Wahab wọ́n wá padà wá fẹ́ra wọn. mò ń ṣe ní ìpele kẹ́lẹ̀ máa dè é mọ́lẹ̀ ni. Abdulwahab pẹ̀lú Abdulrazak wọ́n jẹ́ ọ̀rẹ́ tímátímá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí dé ilé ẹ̀kọ́ gíga. ẹni ìtàn ó jẹ́ àfẹ́sọ́nà Abdulwahab
kó tó di pé wọ́n ṣèpínyà láàrin ara wọn ìyẹn Abdulrazak àti ẹni ìtàn àti Abdulwahab wọn ò wá padà ríra wọn mọ́. mò ń sọ léyìí kẹ́ ẹ lè mọ̀ wípé Abdulrazak ó hàn sí ní gbangbangba wípé ẹni ìtàn o àfẹ́sọ́nà ló jẹ́ fún Abdulwahab. ìyàlẹ́nu ńlá ló wá jẹ́ ní ìgbà tí wọ́n wá padà ríra wọn ní nǹkan bíi ọdún díẹ̀ ṣe ìgbà tí wọ́n fi ra wọn lẹ̀ ní nǹkan bíi ọdún 6 síra wọn. ẹni ìtàn yìí ó ti wá wà nínú ilé Abdulwahab, ó ti di obìnrin rẹ̀, ó di obìnrin rẹ̀ tí gẹ́gẹ́ bí ẹni tó ní ìtàn yìí ó ṣe gbé wá, ó ṣàlàyé wípé ó ti di ẹlẹ́tọ̀ọ́ rẹ̀. Abdulrazak wá bá wọn lálejò ní ọjọ́ kan. ìyàwó yìí wá rí Abdulrazak lẹ́ni tí àdúrà rẹ̀ tó wá gbà kọjá Abdulwahab tí ń ṣe ọkọ rẹ̀. lẹ́kùn ìgbà tó ti jẹ́ wípé wọ́n ti mara wọn ti pẹ́ láti kékeré ọ̀rẹ́ ta ti ṣe bọ̀ tó ti kọjá ọdún 10 àìṣàlejò ara wa mọ́. ẹni Abdulrazak yìí tó dé towótowó lẹ́ni tí ò ní nǹkan kan tẹ́lẹ̀. ní ìgbà tí ó dé tí obìnrin yìí yóò fojú kàn báyìí nítorí pé ààyè ti gbà wọ́n láti lè máa so mára wọn gẹ́gẹ́ bí olóyìnbó à ń dìrọ̀ mára ẹni gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó tán bá ríra wọn ní iléèwé ó so máa ń dìrọ̀ mára wọn. báwo ni akọ àti Abdulwahab pápá wà ń bẹ̀ gbogbo wọn sáà dìrọ̀ mára wọn tó jẹ́ wípé ìdùnnú òṣùbùnù ayọ̀. ìjọ tí wọ́n wá ń ríra wọn yìí ó wá ń jẹ́ ìjọ kan tí Abdulwahab pẹ̀lú Razaki wọ́n á fi ìpàdé sí látàrí kí wọ́n jọ dálẹ̀ ó wá mú Abdulrazak yìí sun ilé Abdulwahab ní òòjọ́ tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ ní àárín òru náà ní wípé ẹni ìtàn yìí wá bá Abdulrazak, ó ṣọ́ ọkọ ẹ̀ títí ó wá bá sọ̀rọ̀ nínú yàrá ìgbàlejò níbi tí wọ́n tọ́jú arákùnrin yìí sí. ṣé mo ṣe lálàyé fún wa wípé Abdulwahab ọlọ́run gbàdúrà tiẹ̀ látilẹ̀ tòun tí bí ṣe ń kọ́ ẹ̀kọ́ ní yunifásitì ó tún ń gbìyànjú ó ń ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ míì fi kún tí ọlọ́run ọba ní kádùrà rẹ̀ kó gbà ní ìwọ̀nba. ṣùgbọ́n ní ìrètí a rí Abdulrazak sí àdúrà rẹ̀ gbà gan-an ju àwọn lọ torí ìrínisí òun náà ní ìṣenilọ́jọ̀. ìyàwó yìí ó wá bá Abdulrazak ní ìgbà tó wá bá bàbá ọkọ mi tí n bá ní parọ́ fún yín ẹ̀yin ni ọkàn mi yàn tẹ́lẹ̀ o èèmà kódà bàbá wa kò ṣe déédé ọkùnrin rẹ̀ kò pé ẹ̀yin náà wò láti ìgbà tí a ti ń bá eré àníyàn wa bọ̀ láti yunifásitì ìyẹn ilé ẹ̀kọ́ gíga mi ò gbọ́ párí ìyá tí ẹ̀ máa ń ṣèṣe sọ pé òun lóyún kò ṣẹlẹ̀ rí kì í sì ṣe wípé àwọn ń lo rọ́bà ìdáàbòbò ẹ ti gbọ́ mi lágbọ̀ọ́yé ó sàmú gbogbo àlàyé ẹ ti rí ibi tọ́rọ̀ ń lọ ó mú gbogbo àlàyé ó ṣe wípé kódà nǹkan ọmọkùnrin náà kò ṣe dáadáa ẹ̀rí arákùnrin yìí ó yà á lẹ́nu pé ìyàwó ọ̀rẹ́ mi ó wá ń bá mi ó wá ń sọ fún mi pé èmi lọ́kàn òun yàn tẹ́lẹ̀ ọ̀rọ̀ náà ó burú lójú rẹ̀ ló wá tọ̀ wá ní ojúlé-iṣẹ́ Sunna TV ó pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ó ní
ká fi ọ̀rọ̀ yìí sórí afẹ́fẹ́ kí ẹ̀yin tí ẹ jẹ́ ọlọ́pọlọ pípé tí ẹ ní ọgbọ́n àgbà kí ẹ bá òun tàmọ́lẹ̀ sí irú ọ̀rọ̀ pálapàla wo lélẹ́yìí kí ni kí òun ṣe nítorí ìyàwó ọ̀hún ó ń padà wá sọ fóun wípé kí òun bá òun ní àjọṣepọ̀ ní ohun tí kò padà wáyé ní òun náà ó wá ń padà wá ń sọ fóun lẹ́yìn ẹ̀ lẹ́ẹ̀kan náà wípé bí àwọn bá tún ríra àwọn níjọ́ mìíràn tí ààyè rẹ̀ yọ tí kò bá padà bá òun lájọṣepọ̀ ni òun ó padà kóbá ní ọ̀dọ̀ ọkọ ni wípé ìrẹ́ Abdulwahab ọ̀rẹ́ rẹ̀ Abdulrazak ó fẹ́ bá mi ní àjọṣepọ̀ tipátipá náà ló mú mi ké gbàǹjarè báyìí o arákùnrin yìí sì wá ní ohun tí òun àti ọkọ arábìnrin yìí ti ń ṣe ọ̀rẹ́ tòun Abdulwahab yìí ohun táwọn dìjọ papọ̀ yìí àwọn ní láti máa ríra àwọn ní ilé ọ̀dọ̀ wọn ni nítorí wípé ìdí iṣẹ́ àwọn oníwèé ìròyìn ni ìyẹn communication iṣẹ́ kan wà tí wọ́n ń ṣe àwọn oníranran irinṣẹ́ tí a mọ̀ sí máṣíìnì wọ́n ti pé ìgbésẹ̀ àti gbé máṣíìnì nì síbẹ̀ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí tí kì í sì ṣe àwọn máṣíìnì kékeré ó wá ń di làlúrí ó ń di dandan fún arákùnrin yìí láti lè máa wá sínú ilé náà ó wá ní òun wá máa ọ̀nà àbáyọ tí òun lè gbà láti bọ́ lọ́dọ̀ arábìnrin ni láfi ní kágbé kalẹ̀ sí iwájú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin tó jẹ́ wípé ọgbọ́n ó pọ̀ lọ́dọ̀ yín òun náà wà ní ojú àmóhùnmáwòrán báyìí kódà ó ti kọ̀wé ránṣẹ́ sí mi báyìí pé òun wà ní wájú àmóhùnmáwòrán òun láti fi etí gbéyàwó ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn ìmọ̀ràn eléyìí tí kúlùkù yín ẹ ó máa ṣe fóun ẹ jẹ́ kí a padà gbé jíngújíngú ọgbọ́n àgbà wá ká fi bẹ̀rẹ̀ sí gba ìpè. àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe. tọ́ ọ̀rọ̀ náà wá rèé èmi àti yín àti gbọ́ kí lọ́nà àbáyọ kí ni ìmọ̀ràn tí ẹ ní láti fún Abdulrazak tí ó gbọ́rọ̀ wá 56 39 44 71 a wà ní etí ìgbọ́ ẹ bá wa dá sí ètò yìí. Cinquante-six 39 44 71 òun náà ni nọ́mbà tí ẹ lè máa fi pè wá ẹ lè máa láǹfààní àti pè wá sí 56 39 44 71 56 39 44 71 nọ́mbà eléyìí tí ẹ máa pè wá sí bẹ́ẹ̀ ni Abdulrazak òun náà ni ẹni tí ó gbé ọ̀rọ̀ yìí wá nígbà tó sì gbọ́rọ̀ wá a ní ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ wà nílé ẹ ó pè wá lórí ètò yìí ètò yín ni ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ fún yín látàrí kí bẹ́ẹ̀ ni a ti ní ẹni àkọ́kọ́ lójú okùn náà ẹ wọlé àkú dédé àsìkò yìí. Salaam alaikum. Alaikum salaam wa rahmatullahi wa barakatuhu. Ẹ káàsán. Ẹ kú ipò. Ètò mú ni ó. Ẹ rí èyí tí èmi bá sọ. Ẹ dárúkọ yín aláàjì.
ó kọ́ Mohammed Toyib láti ní ìgbàgede. Muhammadu Toyib láti lè ṣàkóso. láti Sàkété náà. à ń gbọ́ yín. Muhammadu Toyib láti ìlú Ìsàkété ọkùnrin náà ó ti rebete ẹ tún láǹfààní àti pè wá padà. ètò yìí ètò yín ni ètò yìí ètò yín ni. à ń ṣàlàyé fúnra ara wa wípé bẹ́ẹ̀ náà bá ní ọ̀rọ̀ kan tó rújú sí yín ẹni tí ara ètò yìí fi kọ̀wé sí wa àbí kẹ́ wásáàpù wa ẹ̀rí láti ṣàlàyé ohun tí ẹ fẹ́ ká gbé sí afẹ́fẹ́ kí àwọn èèyàn bí èèyàn àwọn ọlọ́gbọ́n àgbà káàkiri ilẹ̀ Áfíríkà káàkiri ilẹ̀ àgbáyé torí bí a ti ṣe wà lórí sàtẹ̀lẹ́tì yìí ẹ̀yin náà ti mọ̀ wípé orí òfurufú ni. ẹ lè pè wá sórí nọ́mbà tí ẹ ń wò ní ojú àmóhùnmáwòrán yìí kí ẹ fi bá wa dá sí. alàgbà Muhammad Toyib láti ìlú Ìsàkété àárín ti ìpè yín padà kí ẹ bá wa fún Abdulrazaki ní ìmọ̀ràn tí ó péye torí ó rò ó sún kan ògiri náà ló fi sátọ̀ wá wá wípé broda Chakir Adio ẹ bá wa gbé kínní sí afẹ́fẹ́ kí àwọn èèyàn àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn kí wọ́n lè bá àwọn dá sí torí àti bí ẹ̀yin bá ti ń dá sí ni àti bí máa dá ṣètò tiyín lòun ó ti máa rí ẹ̀kọ́ tiẹ̀ mú ibẹ̀ náà ni ó ti máa rí ọgbọ́n tiẹ̀ tó fẹ́ lò lára ọgbọ́n àgbààgbà tí ẹ̀yin ní ìmẹ̀. à ń retí àwọn ìpè yín a sì rò ká ní wípé ẹ̀ ń bá wa bọ̀ láti ìgbà tí ètò yìí ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá wa ń bá wa bọ̀ láti ìgbà tí ètò yìí ti bẹ̀rẹ̀ wọ́n ní ó dáa ká máa ṣèrántí fúnra ara wa ìrántí tí a ní ká ṣe fúnra ara wa lórí ètò yìí ni wípé ìmọ̀ràn òòjọ́ ń bẹ nínú ìpele tí a ṣe kọjá nínú ètò yìí bákan náà ìròyìn àyíká àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní àwùjọ tó jẹ́ ohun tí a lè tara abẹ̀ fi kọ́gbọ́n lónìí a sọ̀rọ̀ nípa casque àbí plaque àbí àwọn òfin tí a fi ń ṣe ìrìnnà àwa tá a ní mọ́tò ni àwa tá a ní kẹ̀kẹ́ a ṣe àlàyé fúnra ara wa lórí ọ̀rọ̀ tí ẹni tí ń ṣe agbẹnusọ gbogbo àwọn ọlọ́pàá olómìnira tí a mọ̀ sí police republican ní orílẹ̀-èdè Benin olómìnira ọ̀rọ̀ tí ó sọ àpadà gba orí rẹ̀ ní orí ètò yìí Yorùbá dùn níbẹ̀ láti kọ́ ení èjì ẹ̀ta ìkíní kejì kẹta ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin títí lọ di ẹ̀wàá lónìí apadà rìn síwájú díẹ̀ lárí wípé torí àsìkò àtúmọ̀lẹ́mí lórí ọ̀la àló salamu alaikum. Alaikum salam. ẹ kú dédé àsìkò yìí àrájà. Ẹ káàsán ẹ kú ìgbìyànjú. àwọn nìyẹn ọ̀rájà. Ọlọ́run pẹ̀lú ọlọ́run ní ti máa lẹ̀. amina ya Rabb. ẹ fẹ́ bá wa dá sókè. Àwọn ará mi ṣe ẹ̀yin náà sáwọn ọmọ pọ̀ lánàá pé àwọn obìnrin eléèdè ni wá. bẹ́ẹ̀ni. ète obìnrin náà tó wá. ète ni. ète ni eléèdè ni apayà ni àbúrò sákì kọ́ bọ̀ bà fún apayà ni eléèdè burúkú ni. Allahu Akbar. Ó fẹ́ pa àlejòjì ni kọ́ má gbà fún wọn. Ó fẹ́ gbà wọ́n mú fẹ́ bá ẹ wọn jẹ́ kọ́ má gbà fún wọn. Allahu Kọ́ má Akbar. gbà fún. ọ̀rọ̀ náà ló sì ti wá di bíi pé Abdulrazaki yóò máa padà máa gbénu lé wọn títí fún oṣù mélòó kan ọ̀nà wo ni wọ́n wá lè gbà fi sá fóró obìnrin bẹ́ẹ̀. Àdúrà ni kó pọ̀ fún. Ọlọ́run ló ṣe àmọ̀nà rẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú àníyàn rẹ̀ pé kò fẹ́ ṣàbùrú. Kò fẹ́ dalẹ̀ fún èkejì ẹ̀. Ọlọ́run ṣàmọ̀nà rẹ̀ kó ṣe àdúrà gan-an. Ọlọ́run ti ń borí obìnrin náà ó ṣàdúrà púpọ̀ Ọlọ́run ṣàmọ̀nà rẹ̀. amina amina òun náà ti wà létí ìgbọ́ yóò ti ń gbọ́ ohùn yín báyìí alájà Salimatu láti Papa Kamẹ bẹ́ẹ̀ ni ẹ ṣeun ẹ kú ìmáa fi ọkàn bá wa lọ
torí tá a bá ní irú tiyín púpọ̀ ìdùnnú ni yóò máa jẹ́ fún Sunna TV Yorùbá amina ya rọba. ok ẹ ṣeun gan alájà. tó alájà Salimatu láti Pàpàkànmẹ́ a tún ní ẹlòmíì lójú òpó náà lọ́hùn-ún. alo salamu alaikum. salamu alaikum. alo. Èmi máa ń tọ́ yìí náà mo tó padà wá. Masha Allah. Èyí tí màá sọ ni pé ó dé fún bí àwọn ọ̀rẹ́ ẹ̀ bí ẹ ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọjọ́ máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ fún ọ̀pá ọkùnrin àwọn. Bẹ́ẹ̀ni. Eré àkọ́kọ́. Bó bá ní pé wọn ò jó ní ọgbà láti bẹ̀rẹ̀ bí ẹni tí ní kó pé ọkọ ìyàwó tó sọ fún pé ìyàwó rẹ̀ ń gbé èdè ìfọ̀tọ̀ o. Bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ yìí rẹ̀. Nítorí pé ìjẹ́ ìjẹ́rẹ̀ ó wà ń bẹ̀. Donc kọ́mọ̀ jẹ́ kó bí ẹgbẹ́ síwájú ẹ̀ tó sọ̀rọ̀ fún ọkọ̀ yẹn. Fún ìṣíwájú rẹ̀ sọ̀rọ̀ ló ti gbà pé pé láti ìpìlẹ̀ ọ̀rẹ́ wọn jà wọn ò parọ́ fún àwọn yìí. Wọn ò parọ́ fún àwọn láti ìpìlẹ̀. Bẹ́ẹ̀ni. náà ló Ọ̀rẹ́ pé wọ́n bá ti bẹ̀rẹ̀. ọlá pé wọn ò fi irọ́ bẹ̀rẹ̀ náà ló jẹ́ kí ọ̀rẹ́ wọn kó dùn títí ká tó wá padà pàdé lónìí. Látara bẹ̀ ó sọ fún ọkọ rẹ̀ pé ìyàwó rẹ̀ ń gbé ìkẹ́kọ̀ọ́ báyìí rẹ̀kọ̀dà ẹgbẹ́ tó bá wọ́n ya àkóòtù ọgbọ́n ìyàwó mi tó kọ́tẹ̀ ayò kọ̀ǹtà ìjẹ́ ìṣẹ̀kùn nígbàjẹ́ ní tí òun ní ìjẹ́. bẹ́ẹ̀ni ọ̀dà òun náà wà létí ìgbọ́ ní àtàrà ìmọ̀ràn òòjọ́ tí àwa ṣe lónìí ǹjẹ́ ẹ gbọ́. Bẹ́ẹ̀ni. Kí lẹ rí sí àwọn òpùrọ́ ọ̀rọ̀ irọ́ tó jẹ́ pé èèyàn ó máa pa irọ́ yóò tún máa fi Ọlọ́run ọba búra lórí irọ́ lórí ọjà. Eléyìí gbogbo kò sígbà tí àwọn apá ìjọ lórí ìgbìmọ̀ bọ́dọ̀ àyàtọ̀ balẹ̀ lórí rẹ̀ láká ìmọ̀lẹ́yà táwọn gbogbo á ti ń bọ̀ ẹ àfẹ́ gbọ́nà mi Ọlọ́run dákẹ́ àforíjì wa. Àmín. ok ẹ bá wa kí gbogbo àwọn ti Markaz ti ìlú Ìsàkété. Mo kí gbogbo Markaz lápapọ̀ ti ìlú Ìsàkété mo ti bí Sunna dédé ní Sunna dédé Yorùbá náà bẹ́ẹ̀ ni gbogbo àwọn òṣìṣẹ́ bẹ̀. Ọ̀dà kí àwọn tí wọ́n á ṣe olùgbọ̀wọ́ kí a fi ń gbọ́ àwọn tí a fi ń jàǹfààní Ọlọ́run bá wọn lẹ́sàn àwọn tó ti kú Ọlọ́run bá àforíjì wa Ọlọ́run bá wa bẹ̀rẹ̀ inshallah alàgbà Muhammad Tayyib láti ìlú Ìsàkété ẹ ṣeun púpọ̀ ẹ kú ìfi ti ọmọ ènìyàn ṣe torí ẹ bá ní kò kàn mí kí ni wọ́n ń wá wí ṣùgbọ́n ẹ rí wípé orí amóhùnmáwòrán Sunna TV Yorùbá kò sí àṣàdànù lára àwọn ètò tí à ń gbé wá síbí yálà wáàsí ni yálà ẹ̀kọ́ kíké alukurani ni yálà ẹ̀kọ́ kíka èdè láúbáwá yálà ẹ̀kọ́ hadisi ni yálà ètò tá a tún ṣàgbékalẹ̀ rẹ̀ yìí ẹ̀rí oríṣiríṣi náà làwọn ètò wa léyìí tí ó sì jẹ́ àwọn ètò tí ó gún régé bí èèyàn bá dáyàn ń bẹ̀ yóò rí wípé gbogbo ohun tí àwọn eléyìí ń ṣe wò nítorí kí ayé lè dára káyé lè dùn kí ọ̀run kó túbọ̀ dára fún wa ju ayé lọ ni. tí a bá ń ṣe ìmọ̀ràn òòjọ́ níbí a fi ń kún iṣẹ́ tí àwọn àlùfáà wa àwọn ìmáàmù wa àwọn ṣéhù wa a fi ń kún wọn lọ́wọ́ ni. torí tá a bá wò ó a rí wípé báwọn àlùfáà bá fẹ́ ṣe wáàsí àwọn ìmáàmù bá fẹ́ ṣe wáàsí wọ́n lọ mú nínú kùránì wọ́n mú nínú hadith bẹ́ẹ̀ bá sì wò tó tiwa náà ẹ̀ rí wípé àyà lọ sínú hadith kí wá ní ìyapa ẹnu lórí ọ̀rọ̀ tí à ń sọ ń bí àbí lórí ètò tí à ń ṣe yìí àfi kí irú tiyín tí ẹ wà nílé kí ẹ kún wa lọ́wọ́ látàrí kí iṣẹ́ náà kó lè jẹ́ ṣíṣe fún ìkéde pàtàkì ètò yìí yóò máa wáyé ní gbogbo ọjọ́ jeudi ẹ̀rí ọjọ́ àlàmísì gbogbo tí ẹ ó máa láǹfààní àti lè máa rí wa tí gbogbo àwọn ètò tí a tò yìí a ó máa padà fi mú wá ní oní ṣísẹ̀ntẹ̀lé eléyìí tá a bá mú wá ní ọ̀sẹ̀ yìí òun kọ́ ni ó wà ní ọ̀sẹ̀ mìíràn ẹ̀yin náà ni ẹ sì máa kún wa lẹ́yìn tí kò ní fi sú wa kò sì ní fi rẹ̀ wá à ń retí àwọn ìpè yín tí ẹ bá wà ní orí ìkànnì ayélujára Facebook àbí YouTube Sunna TV Yorùbá òun náà ni ẹ̀ ń wò lọ́wọ́ báyìí
ẹ̀yin tí ó jẹ́ wípé inú amóhùnmáwòrán yín ni ẹ ti ń wò lọ́dẹ̀dẹ̀ yín níbi iṣẹ́ yín nínú mọ́tò yín àbí láàrin ìlú lọ́dọ̀ ọ̀rẹ́ yín kan ni wọ́n ti ń tan Sunna TV lẹ́wọ̀n ètò yìí àbí ní ṣọ́ọ̀bù ẹgbẹ́ ilé yín lẹ́tí ń láǹfààní àti máa rí ètò yìí wò ẹ mọ̀ wípé Sunna TV Yorùbá òun náà ni ẹ̀ ń wò lọ́wọ́ ètò tẹ́ ẹ wá ń wò yìí orúkọ rẹ̀ náà ni ẹ̀wà èdè ẹ̀wà èdè ẹ̀wà èdè ẹ̀wà tá a bá ń pè nǹkan ní ẹ̀wà èyàn ń jẹ́ beauty beauty lédè Gẹ̀ẹ́sì ẹ̀wà èdè ẹ̀rí Yorùbá là ń sọ lẹ́nu yìí tẹ́ bá gbọ́ ohun tí mò ń sọ èdè tí mò ń sọ jáde lẹ́nu ẹ rí wípé Yorùbá ni bó tilẹ̀ wù kó jẹ́ wípé ọmọ bíbí ìlú Ìsàkété ní àdúgbò Ìtabalẹ̀ nílé Adechian Sumaila náà ni mo ti wá àwa náà a gbìyànjú akọ díẹ̀ lára ẹ̀kọ́ Yorùbá náà ni ó ṣokùnfà bí a ti ṣe ń sọ Yorùbá jáde lẹ́nu kò tó tìyàn kan a máa ju téèyàn kan lọ ni gbogbo bí a bá ṣe wá sọ ọ́ sí ẹ̀rọ wípé kò sí bí ọmọ akẹ́kọ̀ọ́ ó ṣe lè máa Yorùbá sọ sí àbí ọmọ akẹ́kọ̀ọ́ ṣe lè máa nǹkan tí a kọ ju olùkọ́ ẹ̀rí gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ kan kò lè má ẹ̀kọ́ tá a kọ ju olùkọ́ rẹ̀ lọ gbọ́ mi lágbọ̀ọ́yé kò sí bí ọmọ akẹ́kọ̀ọ́ ṣe lè gbọ́n tó àbí ṣe lè mà tó kò lè mà ju olùkọ́ rẹ̀ lọ ibi tí mò ń bọ̀ gangan náà nù ni gbogbo bí a bá ti ṣe sọ sí ẹ dákun ẹ fi yá wa ẹ fi yá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ẹ bá wa gbà á ẹ bá wa gbé jingu ẹ̀wà èdè wá kí a fi mìtọ́ díẹ̀ kí a fi láǹfààní a fi máa retí ìpè jingu ẹ̀wà èdè. ẹ̀wà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ ẹ̀wà èdè lẹ́tọ̀ ètò ní ẹ̀wà èdè. ẹ̀wà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ ẹ̀wà èdè lẹ́tọ̀ ètò ní ẹ̀wà èdè. ẹ̀wà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ ẹ̀wà èdè lẹ́tọ̀ ètò ní ẹ̀wà èdè. tọ́ ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí lẹ́yìn ìgbà tí a sinmi díẹ̀ 56 44 39 71 òun náà ni nọ́mbà eléyìí tí ẹ lè tibẹ̀ pè wá sí lẹ́sẹ̀kẹsẹ̀ bí ẹ ti ṣe ń wo kinní yìí lónìí ẹ gbìyànjú kẹdá sí ètò tí ń lọ láti rárá wa létí a ṣàlàyé wípé Abdulrazak pẹ̀lú Abdulwahab wọ́n jẹ́ ọ̀rẹ́ méjì láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí wọ́n fi di ẹni tí wọ́n jọ pàdé ní ilé ẹ̀kọ́ gíga nígbà tí wọ́n jọ wá ń lọ ilé ẹ̀kọ́ gíga yìí Abdulwahab ó ń bá ẹni ìtàn jáde gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà wọn wá ń bẹ̀rẹ̀ àníyàn nìbọ̀ díẹ̀ títí kálukú wọn fi parí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga yìí wọ́n ti bẹ̀ kálukú wá oúnjẹ ọjọ́ ẹ̀ lọ lẹ́yìn ọdún mélòó kan sẹ́yìn bíi méje mẹ́jọ síra wọn wá padà pàdé ìpàdé wọn ni pé iṣẹ́ ó wá padà pa àti Abdulwahab àti Abdulrazak papọ̀ léyìí tó sì ṣe ká ní wípé ẹni ìtàn tí ń ṣe àfẹ́sọ́nà fún Abdulwahab yìí ó ti wá wà ní ilé fún Abdulwahab gẹ́gẹ́ bí ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ tí ń ṣe ìyàwó fún nílé bí Abdulrazak tí Ọlọ́run ọba ní kí ọwọ́ rẹ̀ kó jinlẹ̀ díẹ̀ ní ìgbà náà tí ó dàbí ẹni pé ó sáfẹ́rì díẹ̀ ní ọwọ́ rẹ̀ bí wọ́n ti ṣe wá ríra wọn alẹ́ nìkan ní ojú okùn lókè lọ́hùn ẹ bá wa gbé sí ẹ máa wọlé wọ̀ salamu alaikum. Wa alaikum salam. ẹ kú dédé àsìkò yìí o. Kò ṣe ẹwẹ kó ètò. àwa nìyẹn o. Àníkàtà yín dá sí mi. kí ni ẹ bá wa rí sí ẹ kí ni orúkọ yín.
orúkọ mi ni Rafiu Ògúndé. Abdulrafi Ògúndé ọ̀dà láti bo. Láti ìlú Ìpòbẹ́. Láti ìlú Ìpòbẹ́. Kí ni ìmọ̀ràn tí ẹni tẹ́ gba Abdulrazak ní ọ̀sán tòní? Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ náà ó le díẹ̀. Nǹkan tẹ́mi ìgbà gbà lánàá ni pé kó yẹra fún lẹ́yìn. Àwọn kan náà ẹ sọ pé èèyàn kan tí Ọlọ́run ti àdúrà rẹ̀ lọ́pọ̀ ni. Mi ò rí nǹkan tí yóò ṣe láǹfààní àbí tó fẹ́ tún gbà lọ́wọ́ irú àwọn ọ̀rẹ́ yẹn tó máa jẹ́ kó gbé nínú ilé yẹn gangan. Ọ̀rọ̀bìnrin rẹ̀ rí ọ̀rọ̀bìnrin lágbára gan. Ẹ mọ̀ wípé owó yìí tó lówó. Tówó bá tiẹ̀ kì í tó lówó nǹkan tó bá fẹ́ máa kó báyẹn tó máa ba owó tó ti ní jẹ́ tẹ́lẹ̀ náà kó kúkú ọ̀mẹ́ yẹn. Ó ti ná ọ̀pọ̀lọpọ̀ owó ọ̀pọ̀lọpọ̀ lára nǹkan níyẹn ni wọ́n ti ná lórí kí wọ́n lè ṣe àwọn ètò máṣíìnì nì sílé náà. Àwọn ẹ̀rọ ńláńláńláńlá ti ná owó iyebíye sí tó fi di pé wọ́n gbé sí ilé náà. Ṣé wọ́n fẹ́ ṣe fún ọ̀rẹ́ ni àbí báwo kò yé mi? Rárá, wọ́n jọ ní ètò kan láti ṣe. So wọ́n gbé máṣíìnì nì sílé ọ̀rẹ́ náà nítorí wípé òun ti dálẹ̀ tẹ́ bá ń fọkàn bá wa bọ̀ ẹ rí i pé mo sọ pé ó ti dálẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rí ó wá padà dé lẹ́ni tí ó ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ wá bẹ̀rẹ̀ sí ń kọ́lé sílùú yìí ni tó kìí ṣe pé ìgbà tó dé ní ó ti kọ́lé àbí ó dálẹ̀ wọ́n ti padà ríra wọn ó ti tó nǹkan bí ọdún 7 síra wọn kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ wá padà wá sí ilẹ̀ yìí ẹ̀rí ó wá dé tán ọ̀rẹ́ yẹn ni wọ́n jọ ṣe program àtijọ́ voyager àtijọ́ dálẹ̀ míì wọ́n wá lọ ìdálẹ̀ náà láti lè lọ kó irinṣẹ́ òrìndé fi wá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ni. So ọgbọ́dọ̀ wà lẹ́yìn tí wọ́n fi parí gbogbo program wọn tí wọ́n ní ìní. Àmọ̀ràn tó mi bá gbà ní pé kò sí bó ṣe kò lè jẹ́ tí kò bá tiẹ̀ sínú lẹ́yìn nǹkan tí wọ́n fẹ́ ṣe á jẹ́ ṣíṣe. Ẹni tó wó ti wà lọ́wọ́ ẹ̀ ó lè lọ balẹ̀ kan kó kọ̀ tiẹ̀ sọ fún rẹ̀ pé òun pìfà kó òun balẹ̀ kan sọ́tọ̀. Oyè yín nìyí. Àbóyá kó kúkú fẹ̀ kan gbalé sọ́tọ̀. Kó lọ háyà lé kọ́rẹ́ǹtì ilé sọ́tọ̀. So ó lè máa wá bẹ̀ ní táìmù tí ó bá fẹ́ rí ọ̀rẹ́ tọ́rẹ̀ wà lé. Láàgbó yẹn á máa wá á dẹ̀ máa gbogbo nǹkan tó ní tọ́jọ́ fẹ́ ṣe tálẹ́bàrẹ̀ sí ilé àti ilé kan ó máa padà síbi tí ọ̀rẹ́ǹtì yẹn. Ìyẹn náà ó. Because tí a bá sọ pé òun àtọ̀rẹ́ wọ́n jọ dùn pé bóyá kó fi ọ̀rọ̀ yẹn fi lọ ọ̀rẹ́ á tún dáàrí òun àti ìyàwó yẹn. Islam lè ti kọ́ wa pé láàrin tọkọtìyàwó tá a bá lè tún nǹkan ṣe. Ká má bàa jẹ́ bẹ́ẹ̀ni. Ẹ̀rí nìsín. So kó kúfẹ̀ kan kó fi yẹra fún ilé yẹn ló bẹ́tà lójú tèmi. Bẹ́ẹ̀ni. Ọ̀dà. Obìnrin lágbára gan. Abdulrazak ọ̀rọ̀ náà ló ti ń gbọ́ ní látẹnu Abdulrafi Ògúndé láti Ìpòbẹ́. Ẹ ṣeun bọ̀dá wa ṣé ẹ̀ ń bá wa polongo Sunna TV dáadáa. Àwọn ìyàwó mi kò bẹ́ẹ̀ bí náà. Alhamdulillah. Pẹ̀lú ògo Ọlọ́run ní inú àwẹ̀ tí ń bọ̀ lọ́nà yìí àwọn ètò oríṣiríṣi látàrí kí a lè máa fi ẹ̀bùn fi fún àwọn tí a bá fún ní ìbéèrè yóò wáyé ní Sunna TV Yorùbá ẹ jọ̀wọ́ ẹ bá wa máa kéde rẹ̀ kí àwọn èèyàn lè mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ yóò wáyé ní Sunna TV Yorùbá kí wọ́n gbìyànjú àti máa wò ó. Ọ̀dà amina ya Rabbi ẹ ṣeun gan alàgbà Abdulrafi Ògúndé ẹ bá wa kí gbogbo olóko bẹ́ẹ̀ wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. tó Abdulrazak bọ́dà mi ọ̀rọ̀ ni ẹ̀yin náà ẹ̀ ń gbọ́ ní ṣísẹ̀ntẹ̀lé ni àwọn tí ń pè wọ́n ní ìlú gángan tó bá kọjú sí ẹnìkan yóò kọ ẹ̀yìn sí ẹlòmíràn
ọ̀rọ̀ tí a gbé sílẹ̀ yìí yóò máa rí bákan létí àwọn kan yóò máa rí bá míì létí àwọn mìíràn. Ìhà tí ọ̀rọ̀ yìí kọ sí ẹ̀yin tí ẹ̀ ń wò mí yìí, a rọ̀ yín wípé kí ẹ̀yin náà kí ẹ bá wa dá sí ètò yìí. 5 ẹ̀fà 4 lọ́nà 2 ẹ̀ta 9 èje 1 5 ẹ̀fà 4 lọ́nà 2 ẹ̀ta 9 èje 1 56 44 3971 56 44 3971 56 44 39 71 56 44 39 71 òun náà ni nọ́mbà eléyìí tí ẹ pè wá sí tẹ́yìn náà ẹ fi dá sí ètò tí à ń bá bọ̀ yìí. Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe lálàyé, Abdulrasaq yìí ó ti ná ọ̀pọ̀lọpọ̀ owó kó tó di pé ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀. Kí wá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún fún àwọn tí mo tún ń padà ń sọ ọ̀rọ̀ yìí fún lẹ́ẹ̀kejì. Ìṣẹ̀lẹ̀ náà ni pé ìyàwó àfẹ́sọ́nà tó wá di ìyàwó oníìgì tí Abdulwahab ti ń ṣe ọ̀rẹ́ Abdulrasaq tí ó gbọ́rọ̀ wá. Ó wá bá Abdulrasaq nítorí pé ó rí i pé ó ti ní owó òbítíbitì owó ti dé, ó ti ju ti Abdulwahab lọ. Ẹ̀rí òbítíbitì owó ó ti yá lò ó. Kódà irinṣẹ́ tí wọ́n kó dé yìí, owó Abdulrasaq ó pọ̀ jù nínú rẹ̀. Mo fẹ́ lè sọ pé òun ni ó náwó ọ̀hún. Ṣùgbọ́n nítorí kí àwọn tí wọ́n fẹ́ máa gbọ́rọ̀ yìí kọ́rọ̀ yẹn kó lè yé dáadáa, la ṣe lò ó nílò pé wọ́n jọ pa owó pọ̀ nítorí pàṣẹ́ntéèjì ẹ̀ ó pọ̀ gan-an, bí ẹni pé kí èèyàn gbé owó bíi 100 kan sílẹ̀ kó jẹ́ wípé 40 àpò nìyẹn fi kún ni. Mo ṣe bẹ́ẹ̀ kó lè yé. Ṣùgbọ́n wọ́n ti wá gbé kinní ọ̀hún kalẹ̀. Ẹ̀rí wọ́n ti gbé irinṣẹ́ náà kalẹ̀. Wọ́n ti ná owó, wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan sílẹ̀ kó tó lè di pé arákùnrin yìí ó wá ní kóun wá sun ọ̀dọ̀ wọn. Ẹ̀rí so ẹ jẹ́ kí a jọ gbé ọ̀rọ̀ nìyẹ̀wò. Kóbìnrin ọ̀rẹ́ mi àbí kí ní ìyàwó ọ̀rẹ́ mi kó máa wá bá mi láàrin òru wípé bọ̀dá lágbájá ẹ̀yin ni ọkàn mi yàn láàyò tẹ́lẹ̀ o, torí bí n bá ní kí n sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín lórí ọ̀rẹ́ yín Abdulwahab kì í ṣe dáadáa mọ́. Nǹkan ọmọkùnrin ẹ̀ kò jí pérépéré mọ́, kò ṣe gbá kò ṣe ẹ ti máa àwọn ète àwọn obìnrin gẹ́gẹ́ bí Alájà Salimatu láti Pàpàkànmí ṣe sọ lẹ́ẹ̀kan pé ète ni obìnrin ní lò. Àwọn ń béèrè ẹni gbé ọ̀rọ̀ wá, olùbéèrè ọ̀rọ̀ yìí ó ń béèrè lọ́dọ̀ ẹ̀yin tí ẹ jẹ́ àgbààgbà tẹ́ ẹ wo Sunna TV Yorùbá ní dédé àsìkò yìí wípé ọ̀nà wo ni kí òun gbé ọ̀rọ̀ nígbà, kí lọ́nà àbáyọ. Ṣé kóun lọ dá gbalé sọ́tọ̀ ni, ṣé kí òun lọ sọ ọ̀rọ̀ nì fún ọ̀rẹ́ òun, ṣé kò ní rí bákanbàkan, ṣé kò ní dàbí ẹni pé òun ń tú igi, ṣé kò ní dàbí ẹni pé ilé adùn ilé tó ti ń dùn bí oyin lòun fẹ́ wá padà ká òun rò sí, ṣé kò ní dàbí lójú ara ọ̀rẹ́ tòun wípé òun fẹ́ túlé tòun, òun fẹ́ túlé ẹ̀ka. Náà ni ọ̀rọ̀ náà ṣe ta kókó tó ṣe só sí lẹ́nu tó buyọ̀ sí. Láfi ní ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ní orí ètò ẹwà èdè lábala ńlá tí ń ṣe ti ọgbọ́n àgbà yìí, kí ẹ bá wa dá sí, kí a jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, kẹ́ni tó ṣèbéèrè yìí kóun náà lè máa gbọ́ kó sì máa wò ó lẹ́sẹ̀kẹsẹ̀ torí ó wà níwájú àmóhùnmáwòrán rẹ̀, ìyẹn tẹlifíṣọ̀n
lọ́wọ́lọ́wọ́ bí a ti ṣe ń bá ètò yìí bọ̀ báyìí òun náà ń wò ó lẹ́sẹ̀kẹsẹ̀ bí ètò ti ṣe ń lọ. a ń retí ìpè yín láti ilé atarabẹ̀ láti kéde fún ara wa gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ fún alàgbà Abdulrafin Ogude bẹ́ẹ̀ ni láti ìlú Ìpòbẹ́ lẹ́ẹ̀kan wípé bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ mélòó kan sísìn àbí kí ní ìjọ mélòó kan sísìn ètò yóò wáyé lórí Sunna TV Yorùbá yìí. Ètò ìbéèrè tó ṣe ká ní wípé àwa la fẹ́ máa ṣèbéèrè fún ẹ̀yin ẹ̀ sì máa dáhùn ìbéèrè nì láti lè máa fi gba ẹ̀bùn. ṣó ti yé? àwa ó máa ṣèbéèrè fún yín láti Sunna TV ẹ̀yin ẹ̀ sì máa wá dáhùn ìbéèrè nì láti lè máa gba ẹ̀bùn. Oríṣiríṣi àwọn ẹ̀bùn náà ni ẹ ó máa rí gbà lọ́dọ̀ wa ń bí. a ó bẹ̀rẹ̀ ètò yìí kó tó lè di pé Ramadan yóò dé. mo rò pé ọba tiẹ̀ jẹ́ ẹyọ kan irú rẹ̀ a ṣe ìgbìyànjú àti ṣe kí a lè padà máa wo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa. báwo ni ọ̀rọ̀ ẹ̀sìn ó ṣe ń yé yín sí? báwo ni ohun tí àwọn alálùfáà, àwọn ìmáàmù, àwọn ṣéhù, àwọn dókítà lóríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n wá ń fi ń kọ́ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run àti Sunna Ànábì wa Muhammad tí wọ́n ń sọ fún wa níbi lóòrèkóòrè. báwo la ti ṣe ń dà á sí? ṣé ìsìn yé wa? tí wọ́n bá sọ ìtàn kalẹ̀ ǹjẹ́ à ń de ìtàn náà mọ́lẹ̀? bí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ lásìkò Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ta ní sàábẹ̀ kan ṣe gbá sàábẹ̀ kan ṣe àwo, ǹjẹ́ à ń rántí? tí wọ́n bá béèrè ọ̀rọ̀ lórí rẹ̀ ǹjẹ́ a lè padà dáhùn ẹ̀? báwo la ti ṣe ń kírun gbà? báwo la ti ṣe ń wẹ ìwẹ̀ ńlá tí a mọ̀ sí tayammum? báwo la ti ṣe ń ṣe àlùwàlá? báwo la ti ṣe ń pèrun? ìkámà ńkọ́ báwo ni? Fatiha táǹké tí ó jẹ́ ohun tí a lè má kà, èèyàn ò gbọ́dọ̀ sọ pé òun ò má Fatiha, èèyàn ò gbọ́dọ̀ wà nínú ayé kó jẹ́ mùsùlùmí kí Fatiha rẹ̀ kó má pè é. ǹjẹ́ wọ́n Fatiha àtọ̀dọ̀ tiẹ̀ ǹjẹ́ ó pé pérépé? àwọn nǹkan báyìí lọ òun náà ni a ó máa ṣèbéèrè lórí ẹ̀ àtàwọn oríṣiríṣi àwọn nǹkan tí ó jẹ́ ìtàn nínú síra, àwọn ọ̀rọ̀ nínú hadith tí a ó máa ṣèbéèrè lórí ẹ̀ tẹ́sí máa fi èsì fún wa. táwa náà a ó fi máa mà wípé lótìtọ́ ní gbangba ẹ̀ ń fi ọkàn bá wa lọ. 56 44 39 71 náà ni ojú òpó kan ṣoṣo tí ẹ ó gbà wọlé tẹ́ fi dá sí ètò yìí ní ọjọ́ tòní. ẹ bá wa sáré gbé jíngú ẹwà èdè wá. ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ rèé ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ rèé ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè. ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ rèé ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè. ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè. tẹ́ bá ń gbọ́ ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè. lórí ètò ẹwà èdè lónìí a ò rí ju báyìí lọ. a ó máa fi báyìí dágbére ní orí ètò ẹwà èdè. kì í ṣe ti kú bẹ́ẹ̀ ni kì í ṣe ti àrùn. a ò ní rí ohun pé sọnù bí ìbá ṣe ibi ọmọ. àwa la máa wá, ẹ̀yin náà la ó sì máa dé bá. ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ ní bẹ́ẹ̀nà. ẹ wò ó, ẹnìkan kì í jẹ́ àwádé. ọ̀pọ̀ èèyàn báyìí ni à ń pè ní jàmá.
kó tó lè di pé ètò yìí ó tò dáadáa ó yẹ kẹ́ mọ̀ wípé èèyàn kan ń bẹ ní ẹ̀hìn tí ń bá wa ń ṣètò rẹ̀ lọ́tún àtòsí. A lè gbérú ètò yìí wá ká má kí àwọn tí Ọlọ́run ọba lò látara pé káwa náà ká lè náǹfààní àti lè máa gbóhùn sí afẹ́fẹ́. Alhaji PDG Abdulrazak Saka Sefu Àríkọ́ṣe, àbúrò wọn Alhaji Musa Seif Saka Àríkọ́ṣe àti àbúrò wọn Alhaji Yakub Seif Saka Àríkọ́ṣe. Tẹ́ bá ti ń gbọ́ Seif Saka Àríkọ́ṣe ẹ mọ̀ wípé bàbá wa Alhaji Sefu Saka Àríkọ́ṣe super tí ẹ mọ̀ dáadáa bí ẹni mọ̀wó yálà nílùú àjára ni àbẹ́yìn tí ẹ mọ̀ wọ́n nílùú àjàṣẹ́. Àwọn ọmọ bàbá wa yìí àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Sunna TV Yorùbá léyìí tí wọn ò fi máa retí kọ́bọ̀ lọ́dọ̀ ẹ̀dá alààyè kan. Ojúure Ọlọ́run ọba náà ni àwọn náà fi ń wá látàrí kí iṣẹ́ ń ṣe wọn owó ṣe wọn kí ó lè máa lọ síwájú. Àwọn tí wọ́n á jẹ́ elétò àgbà ní ojúlé iṣẹ́ yìí tí Ọlọ́run ọba ní kí wọ́n gbà fún wa ká gbà fún wọn, kí wọ́n fẹ́ wa ká fẹ́ wọn, tí wọ́n ní ẹ̀bùn tí wọ́n náà ní yìí nìṣó mò ń bẹ lẹ́yìn yẹn. Àwọn náà ni Dr. Alhaj Ustazana Abdulrahim Shaitu Sani tí wọ́n jẹ́ ọmọ bàbá wa Alhaji Shaitu Sani ní ìlú Ìsàkété. Àwọn ni wọ́n di ìlú Ìsàkété mú ní abala Markaz. Àwọn náà ni ẹ wò ní inú abala ìròyìn àyíká lẹ́ẹ̀kan ní pẹ̀lú ẹ̀gbọ́n wọn tí àgbà bíi láti kí wípé kí wọn kó iṣẹ́ takuntakun. Alhaji Dr. Professor Alhaj Abdulhamid Shaitu Sani àní kàgbà bíi kí akíyín ẹ kú iṣẹ́ ọjọ́ ẹ kú ìnáwó ọjọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo ọ̀rọ̀ tí ẹ sọ yìí kò bọ́ sí etí adití. Láìpẹ́ láì jìnnà ẹ máa padà rí àwọn ọwọ́ àwọn ènìyàn tí wọ́n jẹ́ onínúure tí Ọlọ́run ọba dá sí tiwọn tí wọ́n máa padà dá sí ọ̀rọ̀ Markaz. Ọ̀rọ̀ Markaz yìí ó jẹ gbogbo wa lógún torí lára àwọn ọ̀nà tí Islam pàápàá là fún wa wípé a lè tibẹ̀ rí ojú rere Ọlọ́run, a lè máa ná owó sí orí ọ̀nà àní gẹ́gẹ́ bí Sunna TV ti ṣe wà yìí. Ẹni tí ń náwó rẹ̀ àwọn àfa ó wà bí ni àwa náà ó ṣiṣẹ́ ń bí ni iná omi gbogbo nǹkan èlò tí a ò tọrọ kọ́bọ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni. Ẹ̀rí wípé ẹni tí bá ń ṣe owó iṣẹ́ bẹ́ẹ̀ àfi kí Ọlọ́run ọba kí ó gba àdúrà irú ẹni bẹ́ẹ̀ torí wọ́n ń pèpè sí ojú ọ̀nà tọ́lọ́hun ni. Àwọn àfa àwọn ń ná ìmọ̀, àwọn bàbá yìí àwọn ń ná owó àti àlàáfíà àti gbogbo nǹkan tí wọ́n ní. Bẹ́ẹ̀ni náà bá wá ń fa tí mò ń dún ẹ mọ̀ wípé èèyàn ní ń bẹ ní ẹ̀yìn tèmi náà. Bẹ́ẹ̀ ni èèyàn ní igi lẹ́yìn ọgbà tèmi náà. Ẹni tó dúró tì mí tèmi àti ẹ̀ àjọ wòra wa lójú lórí kámẹ́rà torí pé a wà ní orí ètò Yorùbá lórí ẹ̀rọ ayàwòrán. Ẹni tí ń yàwòrán ni gangan, ẹni tí ń ya àwòrán náà gangan orúkọ rẹ̀ náà ni Alhaja Ganiyat Alhassan ọmọ wọn ní ìlú náà. Àwọn ni wọ́n ń ya àwòrán yìí tí ẹ rí pé ó mọ́lẹ̀ dáadáa. Ẹni tí Ọlọ́run ọba lò fún mi látàrí kí ó lè máa yí sọ́tún yí sósì tí n bá béèrè wípé óyá ẹ jẹ́ ká lọ síbẹ̀, óyá gbé mi débẹ̀, óyá òun náà ni alàgbà Yusuf Àkànró Dáúdà ọmọ wọn nílùú Ìpòbẹ́. Ẹni tí Ọlọ́run ọba tó wá ń padà lò lẹ́yìn ẹ̀ torí gbogbo ohun tá à ń ṣe bí ẹ̀ ń rìn nílé lẹ́sẹ̀kẹsẹ̀ ni.
ẹni tọ́lọ́run wá gbé iṣẹ́ ìnílé lọ́wọ́lọ́wọ́ bá ti ṣe ń sọ yìí tí ó ń mú gbé lọ sórí satellite gbé lọ sórí Facebook gbé lọ sórí YouTube òun náà ni alàgbà Malik Agaja Anago ẹlẹgbẹ́ tèmi náà ní í ṣe ọ̀rẹ́ mi ni èmi àti ẹ̀ adòbíidá orúkọ tèmi kò yí padà rí Chakir Adio Adechian Chakir bob títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ tààtò máa náǹfààní àti pàdé ní orí àkànṣe ètò ẹwà èdè mo fẹ́ kí a mú irọ́ kúrò ní inú ìwà wa ẹ jẹ́ ká gbìyànjú òtítọ́ ọ̀rọ̀ òun là ń bá lẹ́nu ọmọlúwàbí ire o salamu alaikum. ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè. ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè. ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa Sunna. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.